nonsense with Lily now. Lily say, what the job? She's dead. Alternatively, bóyá ká lọ sókè yẹn, ká lọ bọ́ńdù ẹ̀, ká lọ sọ́dá. Ká lọ sọ́nù. Yes. So, Temilade. Yes, sir. New target. 1 million views in a week. 1 million. Ṣọ́fẹ́ kí n lọ rà ni. So, let me see any relationship between Wale Akoni, the superstar. Ìyẹn ló kéré jù. So ìwọ kankan. Kí ni ìwọ fẹ́ ṣe fún mi? Wait, níbi tó dúró yẹn. Má pè mí superstar mọ́. The truth is, mọ ìyá rẹ̀, mọ owó ọtí. Jídé. What's up, yeah? Wale kò kọjá àsìkò tí mo dá sí wa rárá. Ọ̀rọ̀ rẹ̀ tó ní kí n bá sọ. Cheese. I'm sorry. Má bá sọ. Jídé, you're a disappointment. Joko. Mommy, ìyàwó yín rẹ̀. Bólúwa ti fẹ́ lórúkọ ẹ̀. Kí mommy dáadáa. Jesus! Bólúwa ti fẹ́. Jesus. Kí ni? Bólú. Ah, mommy ẹ jọ̀ọ́ ẹ má bínú bọ̀. Bólúwa ti fẹ́. Bólú. Bí ẹni tó rí ikú ní gbogbo àwọn girls ṣe máa ń ṣe níta ìjọba ti fojú kan mọ́ mi. Eré burúkú ló sá lọ́jọ́ tí mo ń sọ yìí. Ìkíní, ìkejì, ìkẹta, and this one. So wọ́n wọ́ndà kí ni nǹkan tó wọ́n lójú lórí nǹkan tó pọ̀ fojú ju ẹbọra àbí kọ́ máa fi wọ́n wí kí ni o. Níkẹ́, tẹ Bólúwa ti fẹ́ ló ti ṣẹlẹ̀ yìí. So I'm of the opinion that gbogbo àwọn ladies yìí ò lè máa parọ́. So I strongly feel something is wrong somewhere. Kí lẹ́yìn wá rò pé mo lè ṣe dára? Wọ́n ní ó jọ dáté, kó jọ dàbí. Ó fẹ́ máa fi ẹsẹ̀ méjèèjì tí rọ́bà kan. Ṣé tá bá ní ká wọ observant, àwọn ọmọ inú wọn ní nǹkan tó rẹ̀. Because ajá tó ti rí ni tó ń jùrù, tó wá tẹ̀kan náà tó ń gbó. Ẹ jẹ́ ká bí ajá ẹni pé kí ni kò tó rí tó fi mú wa bẹ́ẹ̀. Ṣé àwọn wọ̀nyí mi ò rí pé bóyá kankan wà tí wọ́n ṣe tí ò ná máa bí kankan wà tí wọ́n fẹ́ gain nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Ìkan sọ tiẹ̀, ìkejì sọ tiẹ̀, ìkẹta sọ tiẹ̀, wọn ò dẹ̀ mọ́ra wọn. And they are all going back to the same thing. Pé kí ni? Pé ojú mọ́mì ó máa ń dẹ́rù bà wọ́n. Ojú mọ́mì jojú òkè nìyí. Ojú wọn máa ń yẹra padà, máa ń jẹ bọ́ra. Ó possible kí àwọn ọmọ ẹ̀wọ̀n àárín kankan káwa bá rẹ̀. Because orí àwọn obìnrin gbà mí, àwọn máa ń wà spiritual ju àwa lọ. Ọkùnrin a ní limitation. Ó ní ibi ká máa ń rìnrìn dé. But obìnrin máa ń rìnrìn further. Àwọn máa ń lójú inú, wọ́n á lo títà, wọ́n á fi rìnrìn. So at this point, mo rí pé wọ́n ní ibi tó bá hard ẹ máa ń bọ́ ọmọkùnrin. And thank God pé ẹni tá à ń sọ yìí náà, mo ń sí ẹni. Abẹ́ wọn báyìí ló gbà jáde. Kò sí nǹkan tó bá pọ̀ jù tó bá pè ní ìjókòó gẹ́gẹ́ bí ọmọ sí ìyá ìpè máa mi wá ń bì. Ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin. Àwọn yìí sọ yìí kójú yín máa ń jojú ẹ̀ bọ̀ra.
ẹ máa ń jọ kìnìún tó bá ní ibìkan tẹ kù sí tèmi tí mo jọmọ yín tí mi ò mọ̀ máa mi gbé mi débẹ̀ ká máa wọn nǹkan tá a máa ṣe. So Zimbabwe, I should call my mother. Yeah. My own dear mother. Yeah. Kí wá sọ fún wọn wípé wọ́n lójú wọn jújú kìnìún. Right? Ó ní bó ṣe máa gbé. So in other words, wọ́n náà agree pé wọ́n sí ipò ojú wọn jújú kìnìún wọn jújú ẹ̀bọ̀ra. Will you tell me ṣẹ̀ṣẹ̀ mọ́mọ́ mi ni? Àtọ́dún ìtẹ́tí ń wá mọ́mọ́ ìwà tẹ́tí ń rí wọn ṣé ojú wọn change rẹ̀? Èyàn ṣe predict. Ó lè jẹ́ pé àárọ̀ tó nìkan táwọn rí. Tó wá dùn gan. Kí ló ń ṣe ẹ̀? Má bínú. Ṣorí kò ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn òní bí ó ṣe máa ń ṣe wọ́n tẹ̀ nìyẹn. As a matter of fact, tó bá ti broke mọ̀ pé ọpọlọ ẹ̀ ó máa ń ronú sẹ́yìn ni. Ó ti make a point ẹ̀. Ó ní kó pe mọ́mì kó ṣàlàyé fún wọn bọ́ kò ṣe pé ó máa sọ fún wọn directly ojú wọn jojú kùnà àbí ojú wọn jojú ìbọra. He won't do that. Màá lọ bá wọn mi sọ ṣé wọn náà sọ pé kí n lọ bá wọn sọ̀rọ̀ ni ó dà pé nǹkan kan ti ń ṣe ìméjèèjì. No. Are you also insinuating that go meet my mom and tell her that she looks like a lion? You are indirectly ni wàá fi bímọ. Ọ̀nà mọ̀dọ̀ náà fọdún sí. Ṣé that's wà ní it? wọ́n ní Kò má sọ báyẹn. wisdom. Our days as friends are numbered. Dúró. Ṣé o gbọ́ nǹkan kan ni? Mi ò gbọ́ nǹkan kan. Ó ṣọ́ọ̀pù gbọ́ nǹkan kan. Ó gbọ́ strange voices ó gbáriwo. Lọ́tún ló sì. Ṣé wọ́n perfect sir? Ní mọ́tò yìí. Yes. Ṣé wọ́n ní nǹkan mọ ẹni tí ni ó gbọ́ pé mo kàn ń gbáriwo tó ń dúró gbọ́? Sáàmù ó yé ṣe dúró tì mí. Mo kàn ń wo ni pé màá wá ṣùgbọ́n ètò ṣẹlẹ̀ sí mi lẹ́nu mo kàn ń gbáriwo ni tí ẹ lè sọ pàtó irú ariwo tí mò ń gbọ́ ṣe ló dàbẹ̀ pé orí mi fẹ́ kúrò lọ́rùn mi ṣe ló dàbẹ̀ pé etí mi fẹ́ di pátápátá. Sífù wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ bá a bá là kí iye yín ìbẹ́pẹ ò ṣeé jẹ lódìdí àfi bá a bá là ṣé bí mo la ọ̀rọ̀ yìí yé yín bí bàtà ṣe ń ké ní mẹ́ẹ̀ṣẹ́ wa ló tún fẹ̀ òun ni mo ṣe là ń hàn yín àbí bẹ́ẹ̀ gan mo sì jẹ́ kó yé yín pé ká wí fún bínúbínú kó ara bínú kó má bíra rẹ̀ mọ́nú. mi bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan jà bàbá. ẹ kìlọ̀ fún jàjàjàjà pé kó rárá jà kó má jára rẹ̀ mọ́ jà ẹ kìlọ̀ fẹ́ni tó rẹrù tó pàǹtètè pé kó gbọ́wọ́ mẹ́rù rẹ̀ gbàgígbágí torí pé borúkún ṣe é yọ ni bẹ́ẹ̀ làbàtà ń yọ̀yàn ṣé ẹ̀ mọ irú ẹrù tẹ́ ẹ gbé sórí yìí ni ẹrù ajé tẹ́ ẹ gbé lórí yìí ó lọ̀ ní gbígbínú láti jó tí ṣẹfúṣẹfú ti bímọ òun ló ti gbégbá ajé lọ́mọ tiẹ̀ lórí níwọ̀ oòrùn lílà oòrùn kí wọ́n fàájì ti yín wá àbí bẹ́ẹ̀ kọ́ nígbà mo ṣe gbogbo iṣẹ́ ìtàn fún yín mo sì kìlọ̀ fún yín nígbà ẹ mọ́ rí dájú wípé ẹ̀ ń báláǹsì lájọṣepọ̀. mo ń fi sí fún un. Isn't it? Yes, I did. You did. Ẹ tún purọ́. mo ṣe. Yes or no? Yes. Evidence tó dé dà. Where is your evidence? Ẹ bá lájọṣepọ̀ ṣé ẹ mọ̀ pé ẹrù tẹrù sórí ẹrù tó lọ́ọ̀nì gbígbínú ni. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ wò tẹ́ ẹ bá fi lè báláǹsì lájọṣepọ̀ kí ọ̀sẹ̀ yìí ó tó parí. Sífù ẹ kú o ariwo tẹ́ ń gbọ́n oníkú ariwo ni o ó fẹ́ gbẹ̀mí yín ni o àti wípé ẹlòmíì lè wà tóun náà ń sọ́fà nú ayé tó wá fẹ́ ní kéjì tó fẹ́ jì kẹta tó gboko aláwo lọ bíi tíá tí wọ́n bá ṣe ẹrú ajé tí mo ṣe fún yín tí wọ́n bá ṣe fún tó bá fi lè bánánsì lájọṣepọ̀ orí yín ni ó ti dáhùn o ábùmíráǹgì lórí yín o láti àsìkò yìí lọ ẹ má bá wọn dáṣẹ́ ayé fẹ́lẹ́ o ayé go fẹ́lẹ́ bàdàn o ẹ gbìyànjú láti wá násì kẹ ẹ wá rí kẹ ẹ sì bá ṣe pàpàpà súpé kẹ ẹ bá lájọṣepọ̀ bí bẹ́ẹ̀ kọ́ Sífù ẹ kú o. mo ń pe kò gbàgò. ẹ ń pe Nancy kò gbàgò. kò gbàgò. ó yá ẹ fún mi nọ́mbà ẹ. ó yá mi ò máa yẹ dátà tẹ ṣe fún mi. bóyá tẹ lè fún mi ní nǹkan kan tí mo kàn lè fi sórí nọ́mbà ẹ tá a fi gbàgò. tá a fi gbàgò ẹ̀yin ẹ drop nọ́mbà ẹ fún mi. ẹ jẹ́ kí mi message ẹ tàbí kí n pè ní voice call tó bá lọ jẹ́ pé irú ọmọ tó yẹ kó máa ń lo disappearing message ni tí n bá drop message fún lẹ́ni in the next 24 hours ṣé mẹ́sẹ̀jì ò ní lọ kò ní parẹ́ kò bẹ̀ ẹ lọ wá Nancy kẹ́ ẹ bá lájọṣepọ̀ o. Tẹ́gbọ́n mo bá wí. Mo dẹ̀ ń tọ́jú ẹ. Mo ń tọ́jú ẹ pẹ̀lú owó, mo tún ń tọ́jú ẹ pẹ̀lú kínní. Ẹ̀rọ̀dà tálẹ̀ ń ròyìn fún. Ṣé Nancy ló dúró síwájú yín? Ṣé Nancy lélẹ́yìn? Ṣé Omega ń fojú jọ Nancy lójú yín? Bẹ́ẹ̀ ṣe ń ṣe hàhàhà yìí. Tẹ́ ẹ bá bọ́ ta, tẹ́ ẹ bá fẹsẹ̀ gbà ẹ lọ́nu.
ẹ kọ́kọ́ mu omi iná kó lè sustain ní díẹ̀ ẹ gbàgbà lọ́wọ́ mi. Ó yá. Kò má kábàámọ̀. Bẹ́lẹ̀, don't worry. Mommy máa like ẹ̀gbọ́n tó bá rí. Mommy. Hi, Mom. Mo mú àfẹ́sọ́nà mi wá kéyìn rẹ̀. Gbogbo! Kí ni ẹ? Kí ló ṣẹlẹ̀? Not again, Mom. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí gbogbo wọn rí yé sá? Èmi ọ̀rọ̀. Ṣé ìrànjú mọ́ wọn ni? Rànjú? Ṣé mo rànjú ni? Ṣorí mi sí mo rànjú ni? Ṣé wà ókè ṣá? Ṣorí mi sí mo rànjú ni? Àbọ̀ wá bá ní conversation ni, Mom. Bíṣọ̀bù orí ṣe máa jà títí tó máa wọlé arán aṣojú mi àti yín. Chief, ẹ pẹ̀lẹ́ sà. Báwo ni? Fine, sir. Love it. All everything. Fine, sir. Ṣé wà dáadáa? Mo wà okay. Mo ti ẹ̀rí pójú ẹ̀ jẹ́. Nancy ńkọ́. Nancy ò sí around ọ̀nà ẹ̀jìn gan. Mo ti pe nọ́mbà ẹ̀ títí kò lọ. Torí ẹ̀ mo ṣe wá. Mo dẹ̀ gbọ́dọ̀ rí. Nancy ti lọ sí Abuja. Ó ti lọ sí Abuja, kò sí around. Bí ọ̀sẹ̀ mẹ́ta ṣá kò ní sí around fún ọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ni. I must see how. It is very compulsory. Wo mi mú iye tó ń fẹ́ fún bẹ̀. Mi mọ nǹkan tó lè gbà ń bẹ̀. Màá fún ní times 2 kí ni mo ti ń sọ. Mo lè fún ní multiply by 10. I must see Nancy. Àwọn bàbá àlàyé ló bá lọ o. I love it, máa kéwé. Iwájú bàbá àlàyé ló wà, olówó pọ̀rọ̀kú fúnra ẹ̀. Kò sóye tó ń fẹ́ fún bẹ̀. Màá fún ní multiply by 100. Ó wà nílẹ̀. Owó ń tì mí ni. Mo wà lè rí pé báyìí o, Chief, mi lè rí pé ó ti máa gba fóònù ọwọ́ ẹ̀. Ó ti máa gba fóònù ọwọ́ ẹ̀. Nancy kí ló ṣe fún mi yìí? Nancy. Oh get. Mo gbọ́dọ̀ rí Nancy. Mo gbọ́dọ̀ rí Nancy. Chief. Mo gbọ́dọ̀ rí Nancy. Chief. Mo gbọ́dọ̀ rí Nancy. Kí ló ṣẹlẹ̀, Chief? Mo gbọ́dọ̀ rí Nancy. Chief. Gbọ́dọ̀ rí Nancy. Mo ṣe fọ́ọ̀kà bíi báwo? Ṣé bá Mo gbọ́dọ̀ rí Nancy. Kò yé mi. Mo gbọ́dọ̀ rí Nancy. Kí lè sọ lẹ́ni tí ó dùn? Kí ni mo ṣe fọ́ọ̀kà bíi báwo? Ẹgbà mi kẹ̀ ẹ́, kí ni gbogbo ilé iná? Mo gbọ́dọ̀ rí Nancy. Mo gbọ́dọ̀ rí Nancy. Ẹ máa gbà mí kẹ̀ ẹ́. Kí ni ilé ìsọ ṣó gbádùn? Mo rò pé ẹ̀jọ̀ gbádùn. Kó ṣì dànù. Àwọn máa gbà mí. Àbí kí wà lélẹ̀ báyìí? O lè ṣe báyìí náà. Why would you just see my mom o dem ma decide ní pé ó fẹ́ wá mi wá mọ́, o ṣe mọ́, o ṣe gbàṣàwò mọ́. You don't just call us off like that. Jọ̀ọ́, mo ní questions mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Jọ̀ọ́, sọ fún mi ná. Níbo lo ti rí kìnìún tó ń pè níyà? Ṣé wo wí pé bọ́ra níyà ẹ̀ ni? My mother. Yes, your mother. Ṣé wo wí pé bọ́ra ni wọ́n ni? Jọ̀ọ́, ṣorí ìyá mi dáadáa ṣá. Did you see my own dear mother so well? See, gbogbo àgbáyé ló mọ̀ wípé ìyá mi òun ló burẹ́wà jùlọ ní gbogbo àgbáyé. So what are you saying? Please, bọ̀bọ̀, ẹ bọ́ra níyà ẹ̀. Ojú ìyá ẹ̀ jojú kan tí mi ò lè sọ. Ẹ bọ́ra nú gbélò bá gbélé. Jọ mo fẹ́ bi ẹ́, báwo ló ṣe ń bá òun àyẹ̀ gbé? Báwo lẹ ṣe jọ ń gbé láti ẹjọ́ ẹ̀ nínú ilé yẹn? See. Like! Tí o bá ń wá ọ̀nà mi láti break up pẹ̀lú mi, you can. But surely using my mom as a bait is a no-no. Because what you're saying right now makes no sense. Èmi gangan ló yẹ kí n máa bínú sí ẹ̀ sìn. You know what? Tó bá lè wà ilé ọ̀dọ̀ mi, jẹ́ ká wọlé ká sọ̀rọ̀. We need to talk. Bọ̀bọ̀, ṣáyé ò fẹ́ bàjẹ́. Ṣé ò fẹ́ ṣorí burúkú? Ó fẹ́ rìn lọ ni, mo ní kó má wà mí wá mọ́. Má pariwo! Ẹ bọ́ra nìyá ẹ̀, ojú ìyá ìjọ tí mi ò ìwé èèyàn báyẹn mọ́ máa bá gbélé. Like, are you serious at all? Nikki, I guess you're being Please, I don't want to listen to anything. You are being irrational right now. Whatever. Bọ̀bọ̀, ṣé ò fẹ́ ṣorí burúkú ṣá? You know what? Just for Please. Calm down. Ṣé o lè wọnú mọ́tò ká lọ síbi tó wà more quieter ká lè sọ̀rọ̀. Ó lókun tó máa fi wọ́ mi. Máa pariwo lé ẹ lórí o. Ó ṣí èrè ni mo ní kó máa lọ. Àbí ò lọ ṣì gan-an. Ọmọ ìyá àjẹ́, ẹ fẹ́ lò mí àbí? Òkè ẹ ti lọ béèrè. Wọ́n ti jẹ́ kó yín pé ológo 100G ni mí àbí? Ẹ wá fẹ́ lò mí. Ẹ lè rẹ́ mi lọ. Tètè náà kò kúrò lé mi. Kúrò ó lè máa pariwo lé ẹ lórí o. Ẹ lè rẹ́ mi lọ. Máa lọ o. Olóṣì. Thank you for the card.
má bínú jàre bàbá. Ṣé nígbà tá à ń bọ̀ ní wá ètè bí ó sọ fún mi pé kí bàbá yìí máa gùn dùn báyìí, ó máa gbé nọ́mbà yìí, tó máa yí wọn báyìí pé ọjọ́ yá kọ̀ mí. Àwọn babaláwo tó wọn ta ń sìn wọ́n gbójú ẹ̀. Owó ìgbẹ́ lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀. Fún iṣẹ́ ní ìdọ̀tí ìpèsè wá rí sìn. Àwọn ọmọ lọ́wọ́ wọ́n tún ṣe. Àwọn èèyàn yìí ló ń jẹ́ ní àwọn babaláwo wọn sọ̀rọ̀. Wo bí arákùnrin kò yí ọ ní. Ògún lákàáyé tèmi gbọ́ òun sì náà kò bẹ́ẹ̀. Ẹ fún nínú ẹ sí kẹ́ fi sírọ́ọ̀kì wọn. Mo ti gbéná kárí mo dàbí ṣọ̀pọ̀ náà ní ẹ bá ti rí ilé mọ́ fògàn náà. Àti ìwà kí òun tẹ́ bá bá wà bí ẹ̀yìn ẹ̀ sọ. Àjíbọ́lá wọ̀ sámọ̀ mi lánàá kó tó dò ní. I told him. Ṣé ẹ pé fún wa? Àṣẹ. Àníwá yín ti lójijì. Ẹ̀yin náà wá wá ti lójijì. Ẹ wá kó wa jẹ. Àṣẹ. Àwọn kankan ní wọ́n kùn ní ọjọ́ mẹ́ta. And I felt it a bit spiritual. A ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé a fẹ́ mi gúnlẹ̀ fún wa. Ó máa ń kí wa bí ẹni pé ọmọ àbí nǹkan bí ọmọ ìyá. But in recent time, àwọn àfẹ́sọ́nà tó ń bá nù fẹ́fẹ́ the moment tó bá ti fojú kan yẹ̀ báyìí ìdákọ́ ní ìyá yẹn wọ́n ń jọ kankan ojú ọgbà ọjà wọn ìyá táwa mọ̀ yìí ojú ti wá bóyá àwa lójú ta ni tá à lójú mú àwọn tó dẹ̀ wá ń tán sìn àtọ́jú mú àtọ́jú ta gbogbo ẹ̀ ní àwọn combine together tí wọ́n fi ń gbáyé wọ́n máa ní nǹkan táwọn rí wá scary àwọn òṣè mọ́ àwọn òfẹ́ yáyẹ àwọn òfọ́mọ yẹn mọ́ ìyá òṣìlò bí mo ṣá wọ́n ní orí tèmi ṣe ń wo ìyẹ̀wò yìí wá spiritual pé wọ́n máa pè ká àbí ká jáde sí èmi mọ́ àwọn àgbà kan àgbàgbà kéde farati níjọ́ ogun bá yẹ níjọ́ tó bá dé pé gbogbo nǹkan fẹ́ yí mo ní ta máa sá sí ta máa bèrè tó máa tọ́ wa sọ́nà tó bí òfin ní tiwa mo fi ní ká tó do yín àbí báwo. Ní àfikún àwọn àfẹ́sọ́nà yẹn once tó máa ti meet mọ́mì wọ́n máa ní ojú mọ́mì dàbí ojú ẹ̀bọ̀ra àwa dẹ̀ máa ń lọ síbẹ̀ in fact mọ́mì máa ń wọ makeup she is always pretty. Ọ̀rẹ́ wa tá a sọ̀rọ̀ ó wà caramel náà. ọ̀rẹ́ wa tá a ń sọ̀rọ̀ nípa èyí as a matter of fact ó yẹ ká jọ dé bíbí ni but kò ní believe nínú gbogbo nǹkan báyìí. Ọ̀rẹ́ wa tó ń sọ ni tó bá jẹ́ àwọn nǹkan àgbà kò mú nífẹ̀ẹ́ sí kò tí wọ́n fi yé òun ní ọ̀dọ̀ ayélujára tá à ń bọ̀ yìí ni wọ́n á sọ pé ọmọ àgbà ni mí ayélujára ò dédé bínú tó bá bínú tán wọ́n lè pọ̀ ọmọ ọjọ́ ti pọ̀ ọmọ ọdún wọn jẹ́ rí wọ́n dẹ̀ sọ fún mi pé ó deserve. wò mí Àjíbọ́lá ìwọ máa àgbà ló pera ẹ̀ àgbà máa ń gbà ní níṣẹ́ ló dàbí ọba bó ṣe wà ọba ìtàṣírí àti wípé gbogbo aṣọ kọ́lá sálóòrùn. mo tiẹ̀ kọ́kọ́ lù yín lógo ẹnu náà ní pé ẹ lè gbéra yín bẹ́ẹ̀ ṣe tó yìí handsome guys like you bẹ́ẹ̀ wá sọ́dọ̀ mi nítorí ọ̀rẹ́ tí mo kí ẹ ṣe yín dáa nítorí pé kò wọ́pọ̀ nínú àwọn tí wọ́n jọ ń kóra wọn jẹ pé ọ̀rẹ́ ni wọ́n láti múra wọn lọ sí ilé babaláwo tàbí ibi téèyàn kan fẹ̀yìntì nítorí pé ilé ayé tá wà yìí èèyàn ní láti ní igi lẹ́yìn ọgbà yóò sì ní owó. òun ni wọ́n máa fi sọ wípé a friend in need is a friend indeed. ìràtẹ́ rí yẹn ò fẹ́ kòròkòrò dénú kínkín lọ́mọ aráyé ń fẹ́ ní mọ́. àbọ̀rọ̀ mi ò yé ṣé ẹ wá rí ti àwọn àfẹ́sọ́nà tí ọ̀rẹ́ yín mú lọ sọ́dọ̀ yẹ ajá àsẹ̀yìn inú mi wóró sẹ̀yìn lé àti wípé ojú ò ṣeé fi mọ̀ wẹ̀dá ọ̀fun báyìí lóòótọ́ wà ahọ́n òun ló nírọ́. ẹ wò mí ó ṣeé ṣe kó jẹ́ àwọn ọmọbìnrin tá à ń wí wọ́n ti rìn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. wọ́n wá rí ojú ìyá ọkọ wọn gẹ́gẹ́ bí ojú ẹbọra tọ́rọ̀ bá rú ni lójú ìṣẹ̀lẹ̀ àbílẹ̀ léèrè. You want to consult the oracle? Exactly my point. I want to consult the Igbarumọlẹ̀. Ẹ̀yin Igbarumọlẹ̀ mo fẹ́ kẹ́ gbéra ńlẹ̀ kẹ́ dìde o. Ẹ̀yin òdìdì mọ̀dálé mi mo fẹ́ kẹ́ gbéra ńlẹ̀ kẹ́ dìde gbàgbẹ́ bá dóko làárọ̀ àgbẹ̀gbà tá a bá ti jí ni làárọ̀ ẹni o. Mo fẹ́ kẹ́ jí tiyetiye nítorí pé tiyetiye ńlẹ̀. Àjíbọ́lá. Ọ̀nbẹ́ o. Ọ̀nbẹ́ gọ́gọ́ ni. Lóòótọ́ mo sì máa gbé ọtí tó gbé ìyàmọ́ kan tí ìtàsíkò ó ti jẹ́ kí n pe incantation mi délẹ̀. Ewé rẹ ti wá pẹ́ lára ọṣẹ ó ti fẹ́ mọ́ ọdọ́ ṣe. Àmọ́ jẹ́jẹ́ ní ìròwọ́ aláǹtakùn o, ọtí bá mi. Ẹ̀yin Igbarumọlẹ̀, ẹ forgive ẹ ọmọdé ní í ṣe o.
wọ́n ní ẹnu ọtí kì í tí ẹnu bàbá kì í bá wọ́n ní ká ta sílẹ̀ ká tó ta sẹ́nu ká má jẹ́ kí tilẹ̀ ó pọ̀jù tẹnu lọ adíá fún ikú fodò eléyìí tí ìṣọmọlọ́tí apẹ́ ikú fodò wọ́lọ́mọlọ́tí apẹ́ kíkú má pa kú fodò ká lè rí bí yàmú tí ikú fodò wọ́lọ́mọlọ́tí apẹ́ omi ló kún borí afárá filẹ̀ ọmọ ohun tó ń ṣe o torí gbogbo ohun tá à ń pè yìí béèyàn ò bá strong orí ẹ̀ lè fòyọ lọ́rùn ẹ̀ omi ló kún borí afárá. ọbẹ̀ ṣe bó ṣe ṣe you want to do as he did oh yeah do as I do we are getting to the bottom we are getting there. omi ló kún borí afárá ìgbín torí àìṣẹ̀ fokùn sọnù aṣọ agẹmọ òṣèré dàbúrà adébọ̀ àtàkọ́dìkọ́dì lọ́jọ́ tí wọ́n fẹ́ pa yèyé ayédè gbé agbégbó farolẹ̀ kò lè dáhùn mi lágbó bàbá fabẹ́lẹ̀ bàbá ò lè farímọ́ pọ́pọ́ olókun òkú kó kọ àwọn ìsàlẹ̀ ọ̀sán òwú gbòǹgbọ̀nà gbalẹ̀ òyàkù gìrìwọ̀ fẹ́lẹ́gbárí ọmọ adé afọlókun sẹ̀ ní adé agbódò ìjọba nígbà tí gbogbo omi kọ̀tọ́ náà wọn òbólókun ṣe mọ́ mo ní tó bá ṣe bí ìṣètèmí arínájà ní ẹwà bá ń ṣe ewì àṣeṣe ló ní ẹwà bá ń ṣe eku olóṣèlú ní ẹwà bá ń ṣe àṣetìsí ìgbọ́jọ́ kó má yọ àṣetìkì sí fóònù márùn àṣetìkì sí fọmọ ní gèdègèdè kó má lè takùn kánú oko àṣeyè ìlànà kan ṣe po ẹ làrọ̀ wá o ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ifá rọ̀ dé o ọ̀run mi làrọ̀ dé o gbogbo nǹkan tí bá ń bẹ nídìí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ làwọn mi kedere bí bàtà ṣe ń ké ní mẹ́ṣà wa ló tún fẹ́. bí bàtà ṣe ń ké ní mẹ́ṣà wa ló tún fẹ́ bọ́jọ́ bá ju abọ́nà wá àjà tí ò lọ́mọnú kì í dólóṣà lóhùn ọ̀yẹ́là àgbẹ̀nu omi nínú tẹ́já àlàkọ́lẹ̀ ní tòṣùmàrè ọ̀yẹ́là. bẹ́ẹ̀ àwa ẹyẹ méjì kì í jàṣà. ẹ̀yin ìyá mi àgbààgbà. ẹ̀yin ajígbọ́wọ́ fújà lẹ́kùkùdé ẹ̀yin òdùdù mọ́dẹ̀ ẹni ìkórì mo ti jẹ́ mo ti mú mo ti ṣàgbọ̀n ṣàlẹ̀ wóríwórí ẹ̀yin oníbàǹtẹ́pẹ́lẹ́já tí ń bọ́ mọ́ ọjà láì fọwọ́ kan mọ́ ẹ̀yin àjíní ẹ̀yin àbẹ̀bí ẹ̀yin àbẹ̀kẹ́ ẹ̀yin àbẹ̀wò ẹ fún mi níṣẹ́ yìí ṣe ẹ má jẹ́ ń ṣàṣetì tí n bá ti ń kọyán tí yín mò máa ń fi ewé ìbò ni ẹ fún mi níṣẹ́ yìí kí n ṣe ẹ dákun. a ó fi ọ ṣe ṣùgbọ́n ọmọ ẹ á lọ sí. wọ́n ṣe kí ni wọ́n fọmọ dì torí kí ni ẹ̀gbọ́n náà ṣojú lọ́lẹ̀ wùrà òun ni èmi máa ní èmi tí mo ti forí àparò gúnṣẹ́ mo ti forí dí àparò sóògùn náyà nílé anídẹ lóògùn mo ti fagara ogun dá wọn bùbá ẹbí gangan lóògùn wọ́n ní kí n wá gbà mo ti gbà wọ́n ní kí n wá tẹ̀ mo tẹ̀ mo gbà tó mo tẹ̀ tó mo nípa mo lóòlù mo lẹ́lẹ́gbára mo ní kíní kọjọ gbọ̀nà tí wọ́n pè lóṣùn nílé adé á fún ènìyàn tọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n sọ pé kí ifo lọ́lẹ̀ yẹn ní bá ní kí ifo lọ́lẹ̀ ìlú wọn kì í lájẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ kí n ṣiṣẹ́ yìí wọ́n sọ̀rọ̀ sí i la o. ìyàwó ẹ̀ náà á lọ sí. tẹ́mi ọmọ mi bá sọnù ẹ̀mí ìyàwó mi ló tún sọnù lórí iṣẹ́ torí kí ni wèrè wo ló lòdì méjì ṣọ́ọ̀ bá mi kà ní ṣọ́ọ̀ fẹ́ kújọ Friday ni ó lè kọ́ lọ́hún lé o ṣọ́ọ̀ mọ ohun táwọn ìyá bá mi fà mí ni wọ́n sì náà di méjì ṣọ́ra rẹ o àjíbọ́lá ṣọ́ra rẹ o ẹ̀yin lọ́dà ẹ̀yin ìyá bí òòrùn bá yọ lówùúrọ̀ tó bá máa fi dalẹ̀ yóò wọ̀ ẹ lọ rí wọ̀. ṣọ̀gbọ́n àpabà tá a pa jẹun etí ẹ̀ ẹni bá 100,000 fún ta ni ẹ yá wèrè ni ṣé owó tẹ̀ ń sọ yìí ṣó tó ẹ̀mí tán lèmi ó sọnù ni. kó jẹ́ 150 pé iṣẹ́ tí mo fẹ́ ṣe tí wọ́n fi lose ọmọ àtìyàwó. ẹ wà fowókun yẹn ni máa fi dí ẹ̀mí ọmọ tèmi àbẹ́kọ̀ ó yẹ ń dé. ṣọ̀gbọ́n àpabà tá a pa jẹun etí ẹ̀ ní máa pàjọ lẹ́kùn ẹ̀tùnàjú ẹ̀kọ́ etí ẹ̀ tẹ́ ẹ bá ń gúnyán mi kéré tẹ́ ń fi mí jókòó kéré ẹ ní kéré òkò délé o. ṣọ̀gbọ́ ìwọ náà dé Àjíbọ́lá ǹdẹ ìwọ ló mú wèrè wọ bí. èmi ò ṣe wèrè sáà. ó ṣe wèrè lọ́lọ́gbọ̀ dúdú adama ẹ̀wọ́n ní wèrè náà ọ̀yá. ọmọ awo ni mí. ọmọ awo. I'm your favourite son. You are not my favourite son. You are not ṣé ìwọ ni Fákọ́ládé ọmọ mi. ẹni sọ ní nífa jì mí. èmi sọ nífa jì mí àbógun jì mí ní ẹni ọ padà lọ bógun jì mí lóde ọ̀run. ṣàgbọ́ àyàrá inú ọ̀tọ̀ kàjẹ́ iná lọ. egungun lèmi ẹ̀ǹdẹ́ òrìṣà lèmi ẹ̀yìn dà egungun lèmi ẹ̀ǹdẹ́ òrìṣà lèmi ẹ̀yìn dà ọ̀sọ́pọ̀ gọ́rígọ́rí ọba mákìkùtù wọ́n bẹ́ẹ̀ dìbò òkúkú dẹ̀ rú òrìṣà lọ́ọ̀sẹ̀ rẹ̀ màgbò ibà rúmọlẹ̀ odù kọ̀tún ẹ̀nìdínlógún rúmọlẹ̀ odù kò sí ifá lódórí rẹ̀ tèmi èmi lódórí rẹ̀ tèmi oríire la gbé ní tv ìjọba ní moro ifá lódórí rẹ̀ tèmi èmi lódórí rẹ̀ tèmi oríire ní lékelèké ní tv ìjọba lùkẹ́ fún. arínájà ó fẹ́ mi lápè.
ajígbọ́wọ́ fújà lẹ́kùkùté òdùdùmọ́dẹ̀ ẹni ìpórí ẹ̀yin àbẹ̀ní ẹ̀yin àjìní ẹ̀yin àjìkẹ́ mo pẹ́rí àparò sì jáko ẹ ṣé mo dúpẹ́ o iyì tẹ́ ẹ wá tà fún mi yìí kò ní parẹ́. arínájà n ò wá ta yìí fún ọ mo wá kàn lábùkù ni bẹ́ẹ̀ ni mo sì wá kí ọ nílọ arínájà kí ló pera rẹ náà ọmọ láyà o kí ló gbójúlé ta ń kọ́ láwo ìwọ. kò yé eyín ni. pé kí ni o. pé ogun ayé kan ò ní jàjàjà kó borí ogun ọ̀run èmi ni mo ti forí àparò gúnṣẹ́ mo ti fodidi àparò sóògùn láyà nílé anídẹ́lógún mo ti fagara ogun dá wọn bùbá ogun ló dúró síwájú yín yìí. arínájà ẹ̀ ń bẹ́ o ẹ̀ ń bẹ́ ṣá tẹ́ ẹ̀ bá farabalẹ̀ wọ́n fọ́ yín lójú ọ̀tún o. arínájà lẹ́nu tiẹ̀ ọmọ ní wípé kí àbòdì ó tó pàyà àkókò ọmọ ẹ̀ ti tó gi sọ ni. kò ní í dáa fún yín bẹ́ẹ̀ ni mo wí fún yín lẹ́yìn tí mò ń fún yín léwúrẹ́ tẹ̀ ń gbà tí mò ń fún yín lágùntàn tẹ̀ ń jẹ́ ìjọ tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ jẹ dúdú ẹ̀ ń jẹ tẹ́ ẹ bá rí dúdú ẹ̀ ń jẹ tẹ́ ẹ rí pupa tẹ́ ń jẹ tẹ́ ẹ rí lẹ́pa tẹ́ ń rọ́rọ̀ bọ̀ tẹ́ ẹ fi ń lanu mo wá ní kẹ́ jọ̀rọ̀ iṣẹ́ ilé lọ́wọ́ ẹ náà ní filẹ̀ ọ̀pọ̀lọ́ òjò kọ̀ọ̀kọ̀ máa bá mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kọ̀ á jùlẹ̀ ni. arínájà. bẹ́ẹ̀ ni mo wí fún yín torí pé ayé ti dákẹ́ bí tí ayé ló kọ́ ní kése lékèlékè wọn kì í ṣe ẹyẹ alẹ́ olùmọ̀nà wọn kì í ṣe ẹyẹ òkùnkùn wọn ní bá a ṣorí àkú bá a ṣèkà àkú ọlọ́run ò dárí kú jẹ nìkan ọ̀pẹ̀ náà ò dárí kú jẹ nìyàn. ó tó bẹ́ẹ̀. arínájà mo wù ọ́n orí ọ. èmi ní gbogbo ìgbà ni mò ń kọyán yín tí mò ń fewé bò tẹ́ ẹ̀ bá fi tèmi ṣe tí gúnyángúnyán yín bá ń gúnyán tẹ́ ẹ̀ bá fi tèmi ṣe odó mọ̀ bọ́ lọ́wọ́ gúnyángúnyán yín o bí rokaroka yín bá roka tẹ́ ẹ̀ bá fi tèmi arínájà ṣe apẹ́ ó máa bọ́ lọ́wọ́ rokaroka yín tí lọ́talọ́ta yín bá wá lọ́ta tẹ́ ẹ̀ fi tèmi ṣe ọlọ́wọ́ máa bọ́ lọ́wọ́ lọ́talọ́ta yín o a kì í bínú ká jogún atare ẹnìkan ò ní bínú kó fẹ́ yẹn díẹ̀ sọ̀kò babaláwo ò gbọ́dọ̀ bínú kó jẹ yẹn sùúrù àwọn àgbà ṣègùn wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n jẹ bẹ́ẹ̀ wèrè fún. fi wọ́tọ̀wọ́tọ̀ sílẹ̀ arínájà ẹni bá fojú àgbàrá wo kùdẹ̀tì yóò bomi lọ ni. èṣe wọ èmi mà ní omi ti kún ó borí afárá ìgbín ti torí àìṣẹ̀ fokùn sọrùn aṣọ agẹmọ ò ṣeé dàbora adíẹ́fọ́ àtàkóríkórí lọ́jọ́ títí wọ́n fẹ́ payè yí ayédègbé agbégbọ́ ó farólẹ̀ kò lè dá Ọ̀rúnmìlà gbọ́ bàbá fabẹ́lẹ̀ bàbá ò lè farí mọ́ bàbá ránṣẹ́ pa sẹ́mọ níwẹ̀ ohun àti ọ̀hún ni mo gbò wọ́n ní ilẹ̀ tájá báwọ̀ orí ara ẹ̀ ní wálé orí burúkú tẹ́ ẹ gbé sọ́run yìí orí yín lẹ́ẹ̀ fi gbé àrígiṣẹ́gi kọ́kọ́ sí ara rẹ̀ lẹ̀. pẹ́pẹ́ yẹ àbìbí kọ́gọ́ àríra abẹ ìgànnà akọ́nikọ́kọ́ ọmọ ògùn àpárí olúwo àbẹ̀yẹ olúwo kí tapá tẹsẹ̀ rẹ kó wọ́n. ewọ ìwòrì ọyẹ kú ewu nínú babaláwo oṣù gbọ́dọ̀ sí wọn lọ ewu o. atakọ́lá máa jáde bá jẹ́ àfàkálẹ̀ ní kílọ̀gbọ̀n. Mọ́mí. Gbogbo ẹ̀. Tí ẹ bá wò dáadáa. And age is no longer on my side. Àgbà ni mo ń dà lọ yìí. Bíbí lábí mi náà fẹ́ bí tèmi. Kò dìgbà tẹ́yìn bá wọ́ tán lẹ́nu mi kọ́ ọmọ mi tó máa pa màálù fún mi jẹ. Àbí gbà ọ̀rẹ́ yìí náà fẹ́ rán ọmọ yín kó máa sá kiri nílé kó máa pe grandma. Kí ló wá dé tó jẹ́ pé gbogbo obìnrin tí ń bá gbé déwájú yín báyìí bó bá ṣe rójú yín gbogbo wọn ń sá ni? Is there anything in it? Ṣé nǹkan mi wà nú ọ̀rọ̀ mi tẹ́ ẹ sọ fún mi ni? Gbogbo obìnrin tó wá tó ń wò mí ni wọ́n ń sá. Bẹ́ẹ̀ ni mọ́mí. Ṣojú mi jojú ẹkùn ni àbójojú kìnìún àbójojú àmọ̀tẹ́kùn. Ẹ wá gbà mí. Ẹ wò mọ́mí, gbogbo àwọn obìnrin tí mo ti mú wá pátá lọ ní ojú yìí ń jojú ẹ bọ́ra. Ojú tèmi jojú ẹ bọ́ra ṣe yìí ìwọ náà dẹ̀ gbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ. Ẹlẹ́dàá mi kí ni mo ṣe? Kí ni mo ṣe Ọlọ́run? Ojú tó dá
olójojú ẹ bọ́ra. Mọ́mí ẹ̀wọ̀ ẹ má lo emotional blackmail fún mi. Nǹkan tó dùn nínú pọ̀ lọ́rọ̀ ẹni náà. Ẹlẹ́dàá mi ojú tèmi lójú ẹ bọ́ra. Má ṣe o. Láyé mi àmọ́ máa kọjá àyè mi tí mo wá síbí o. Bá ti rẹ dúró sáyé mi jẹ́jẹ́ ọ̀rọ̀ ọmọ ni mo ṣe. Ó dà kò lè. Ojú mi bàbá àjọjú ẹ bọ́ra mọ́. Ìlú gbẹ́rù mi jẹ́ máa lọ. Mọ́mí no, you go nowhere. Irọ́. Ara ló ta mí. Kò lè. Kárátá èmi àfilélẹ̀ fún ẹni. Wọ́n lè wọ̀ kẹ́ bọ́ra lè kúrò lórí ẹ̀. Kámú tẹ́kùn lè kúrò lórí ẹ̀. Ẹ̀kẹ́ lè kúrò lórí ẹ̀. Má ṣe láyé. Ẹ jẹ́ bá yà bomi. Kí àwọn tí ó tó pàyà àkókò ọmọ àti kéèkì sọ. Olúwa ṣìkẹ́ mi. See, ṣorí ìgbín mi ò tètè máa tẹnu mọ́gi. Ṣorí pé mo ti popular gan ní street because lemon mi pọ̀. Just accept to be mine. See, tí n bá ti marry me, I won't bother you. Wo mo kàn wọ́n kó má jẹ́ pé torí pé ask me house lè ṣe ń dìbọn àbí báwo ni èèyàn tó dàgbà tó yìí ó ṣe marry. One very fact about me is mo hate irọ́. No matter how ugly it is, I will always tell my truth. Mi ò tí marry, mo dẹ̀ fẹ́ kó jẹ́ aya mi. Mo fẹ́ fi ẹ́ ṣaya ni. I'm serious. See, just give me a shot. Okay, you know what? Put me on probation for a month. To bá realizing pé mi ò ń ṣe right guy fún ẹ, then you leave. Are you sure you want to do this? Oluwaṣekemi, I honestly want you to be my wife. Well, let's give it a try. Are you? Are you for real? Yes. Hey, come here. Thank you, She. This means a lot to me. Ṣé tí o bá ṣe ń pọ́n wọn Yorùbá sọ wípé ibi tá a bá ti sọ ó dàrú àkínsọ ẹ̀ka lẹ́mbẹ̀ẹ́ ó yẹ ká padà wọlé ni. But I won't be in a rush. Let's say, keep me till tomorrow. We'll celebrate this new us in a special way. Okay. Okay? Yeah. Mi ò dẹ̀ tún fẹ́ ṣáájú ẹlẹ́dẹ̀pẹ̀ẹ́dẹ̀. I would have said, let's seal this with a kiss. But no matter what, I'm going to interest me, even though I admire your lips a lot. Don't worry, right. Tomorrow. Okay, darling. All right. Take care. Change mind there. No. Tomorrow is fine. It's all right then. Thanks, darling. Yeah. All right there. Go take care. Bye. Yeah. Start motto. Babe, o de lo jẹun. Gbogbo ilé ìtàtí wa mi máa ti ṣe oúnjẹ tán láti kọ́. Mi ò kánjú. Ṣáàjú ló mú nǹkan ní padà síbi iṣẹ́. Mo ṣì máa jẹun. Ó pẹ́ tí mo ti wà ní position ní last. Ṣé bí wọ́n náà lò kí n ráyè? You know I'm here anything, anytime. Who is that? I'm seeing it. Hello, ma. Ọkọ mi, báwo ni? Ọkọ mi fà sí ẹ náà ni mo ṣe ní kí n pè é. Ibo ló wà? Mo wà níbi iṣẹ́. Ó dẹ̀ ṣé ọ̀pọ̀ ọ́fíìsì ló wà? Mo sort àwọn files kan tó bá ṣe tán máa pè. Ó dáa, kú iṣẹ́, ẹlẹ́dìá, alákòóbí, ǹlẹ́, iṣẹ́ ò yára mọ́ṣẹ́ oṣù ti bọ́. Ó dáa. All right, ma. That's it. That is it. I'm not getting it. How long last mama argue room come by? How long? Mom sí ló pé wọ́n sọ fún wọn pé wà ń bí iṣẹ́. Kí ló fẹ́ take láti sọ fún wọn pé wà lọ́dọ̀ ìyàwó ẹ̀? Babe, kò ní pẹ́ mọ́ tó máa mú wọn. How long? Kò lè pẹ́ rárá. Wo mi ò get ẹ̀. Ṣé tíyàwó bá ti wà nílé sọ fún mi? Ṣó níyàwó ńlé ni? Kò sí ìyàwó ńlé. Ìyàwó kan ṣoṣo tó dẹ̀ máa wà nílé mi, you're the one. Then kí ló wá ń ṣẹlẹ̀? Fi mí mọ àwọn èèyàn onírọ́, fi mí mọ mọ́ sí ẹ̀ onírọ́. Mi ò mọ anybody àfi àwọn ọ̀rẹ́ ẹ̀ nìkan. What's all that? O ti ń pariwo already. Give me 2 months. No. 2 months is too far. Okay, 1. No, I'm not taking it.
I'm not taking it. I'm pregnant for you. How come tí mo ní mọ̀ any of your family? Me get it all the time. Ọmọ sọ pé kò tí ìyá time mo tí ìyá. I don't get it. Tó bá dẹ̀ níyàwó lé ni kó sọ fún mi kò níyàwó lé. Mi ò níyàwó lé kí ló máa ń ṣe ẹ́. Ó dà jẹ́ kí n sáré top up. Mo mọ̀ pé yẹn ló máa ń lé tí ẹ máa nà sí. I fẹ́ràn top up. Who's that? What's it? Hi, baby. I see you. Wow! This is your mom, right? Hi, mommy. I got some mom. Wow! Look at your mom. You didn't tell me you were coming. Just look at your room. You must mommy Jorago. See, mommy. See, I've been meaning to meet you. What's when we came in to bed? Look at her. She's so beautiful. Mommy. Well, she gave me low call me. Ìyàwó Olúwaṣẹ́yìn. Yes. Hey, we must find me to so Omuluko give me salt low, so Wale make you worry. Mommy, I'm glad to announce to you that I'm carrying this baby. Yes. Yes, I'm pregnant. You're happy, right? Your mom is so beautiful. Stop it. That's my mom. She's so beautiful. Why are you hiding her all these days? What? Who is she now? Kilo day. Did you look at my mom eyeballs right? Wow, this is not your mom that was here. She's so beautiful. I like her already. Deruba me for what? She's beautiful. I like her. I love her already. It's okay. Yeah, you know today me with this alone. Yes, you're coming. Happy. What is it? Why are you looking so weird? I can see. Nǹkan dé. Nǹkan dé. Mo ti kẹran, mo ti dáràn. Ọmọ yìí wo ojú mi. Kò dẹ̀ gbọ́. Kò tiẹ̀ mira. Ó dẹ̀ wò. Kò tiẹ̀ mì. Mo ṣe pé mo ti kẹran lórí báyìí lọ́hùn. Ṣé kìí ṣe pé iná fẹ́ ti ẹ̀kúlé wọnú àgbá ìtùmọ́ mi lọ́wọ́ báyìí? Ẹlẹ́dàá, nǹkan fẹ́ ṣẹlẹ̀ rèé. Nǹkan fẹ́ ṣẹlẹ̀ rèé o. Ṣùgbọ́n ní tó bá fi máa mú ológè mi tí ó fi pa àgbà àkọ́. Gbogbo ilé ní òjì. Gbogbo ilé ní òjì. Gbogbo ilé ní òjì. Ọ̀rẹ́ mi. Òwe mi wá sí kó nílé ọkọ mi nìyẹn o. Mo ti dìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ. Yes now. Ìgbà tí mo ti lóyún kí ló tún kù? Yeah. Sórí ẹ̀, jẹ́ kí n gist ẹ̀. Sórí àti ọkọ mi àti ìyá ọkọ mi ṣe ni wọ́n ń tọ́jú mi. Bó ṣe ń kẹ́ mi lójú báyìí, náà ń kẹ́ mi nímú. Wọn ò tiẹ̀ fẹ́ kí n ṣiṣẹ́ kankan. Tí bá gbélé wá níjọ gbé jùlẹ̀, ẹjọ́ gbélé ilẹ̀, mi ì fẹ́ kí nǹkan ṣe. Wo àṣìlẹ̀ ọkọ dùn. Yes! Sórí, èmi náà lálákọ̀ọ́kọ́ ni mo kọ́ wọ̀ pé ṣó fi máa ṣó fi máa mú mi ṣeré ni máa wọlé mi máa ṣe kiri kan. Well, we are good now, you know. Ọmọ ṣòro ọkùnrin lè ṣaláì máa ṣèṣe ọkùnrin. Àwọn obìnrin là nígbà fún un. Oyè ọjọ́ ló máa kí n sí. Ṣé ò ní wá kọ́ rẹ̀? Hold on now, no problem. Mama expect it.
Ikú lajá. Ọ̀rọ̀ mi lálẹ́. Ìjẹ́ǹjẹ́ lánàá bí sí jámọ́ lẹ́yìn ẹ̀kú. Ìwọ gbọ́ ló ń bẹ nínú afẹ́fẹ́ tó ń dún màhúrú mọ̀húrú. Èmi ni. Mo jẹ́ kí n sọ fún ẹ, tí onílé bá ṣojú fétéfété, tí àlejò ṣojú rogodo, onílé ló máa júwe ọ̀nà fàlejò. Mi ò fẹ́ rí ẹnu lé mọ́. Mo fojú sọ ó fẹsẹ̀ sọ, ó ti ẹ̀ gbọ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ gangan? Grandma, ní ìbá yín fa nǹkan kan náà, kí ló dé tẹ̀ ń dára yín láàmú? Ẹ wo, ẹnìkan kì í bá àlù kérésì dúlẹ̀ bàbá rẹ̀. Èmi ti débi tí màá gbé, tí kò sì sí ẹni tó lè ṣe mi nídìí. Ẹ̀yin ni kẹ́ lọ jáwọ́ lápọ̀n tí ó yọ, kẹ́ gbómi lákaná, kẹ́ jẹ́ kájọ fìfẹ́ lú. Ta ló nífẹ̀ẹ́ òfò? Ta ló nífẹ̀ẹ́ òfò? Ta ló nífẹ̀ẹ́ òṣì? Ta ló nífẹ̀ẹ́ àdánù? Ta ló nífẹ̀ẹ́ àgbákò? Èmi ni mo ní ọmọ mi o, kì í ṣe ìwọ ló ní. Mú ìfẹ́ sílẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Dasola, kí ló ṣẹlẹ̀? Àkísà ilé ti dágbére àkìtàn. Ó ti bọ̀. Dasola máa ṣí mi kẹ́ o jẹ́ wúlẹ̀ jẹ́lẹ́jẹ́lẹ́, ó dẹ́kun jẹ́mọ̀jẹ́mọ̀. What? Mo lálàá pé àwọn èèyàn lé mi. Tí mo bá wà pẹ̀lú ẹ̀, ló máa ń lárú àlábà ẹ̀. Èmi náà máa lálàá burúkú táwọn tó kù máa ń lá. Bó ṣe bẹ́ẹ̀ fi kò bóyá ó yẹ ká wà àkànṣe sọ́wọ́ láàyè because ẹ̀yìn àgbà náà máa sọ pé tí nǹkan mẹ́rin bá ṣẹlẹ̀ wọ́n máa jáde sí. Ẹni sínú àwọn àgbà náà. Opeyemi, Àmọ̀kẹ́ Ọ̀kín lórúkọ mi. Kí ló dé gangan tó fẹ́ kí bàbá ẹ níyàwó? Ta ló rán ẹ sí mi tó fi ń dí mi lọ́wọ́ iṣẹ́ mi? Ọlọ́run máa ṣàánú èèyàn ní ayé yìí o, téèyàn bá ń tọrọ ọmọ kéèyàn tọrọ ọmọ gidi lọ́wọ́ Ọlọ́run. Kò ń ṣe dìdìrín àgbà afọ́fun gbẹ̀mú bí eléyìí. Ṣé èmi ní dìdìrín? Kò sí nǹkan tẹ́lẹ̀ fún mi tí mo máa kọ̀ nítorí mo nífẹ̀ẹ́ yín gan. Nígbà tí eṣinṣin bá ń jẹ légbò kò sẹ́ni tó máa ń rí. Ṣùgbọ́n nígbà tí elégbò bá ń jẹ ṣinṣin, ìgbà yẹn la jẹ́ wá pariwo. O lè sí láàrin wa mọ́ nítorí aṣọ àlà rẹ ti ní àbàwọ́n. Ṣé wá rí oyún tó sọ pé o ní yìí? Oyún tó sọ pé o ní yìí tí o bá bí ọmọ yẹn sí ìta kó má lọ bí sí ọ̀run alákejì. O ò lè bí ọmọ yẹn síbí o. Grandma. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ wo, oyún tó ń bẹ nínú èmi Olúwa ṣèkẹ́lù yìí. Ọmọ ni màá fi bí. Ṣèyí ni bàbá ẹ̀. Ẹ̀yin yìí gangan sì ni grandma ẹ̀. Èmi ni ìyá ẹ̀. Inú ilé ni màá lè bí sí. Yóò sì wáyé torí ìkọ́kíkan mọ̀ ìjọba sí. Mo ti gbọ́, ó ti yé mi. Bí ẹni mẹ́ta bó ṣe máa wá dúró ní méjì méjì, aṣojú èmi àti ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Grandma, you must calm down. Be calming down. Stop playing. Grandma, you must calm down. Grandma, be calming down. Beg you. Mami, tí mi ò bá gbọ́njú mọ́ yín ni máa jiyàn pẹ́yìn kan lẹ́bi mi. Gbogbo òbí tí mo mọ̀ pátá ló máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ lórí ìṣerere ọmọ wọn. Ṣé ká sọ wípé oríire mi ń bà yín nínú jẹ́ ni? Àbí ká ní ìṣerere mi ó bà yín lọ́kàn jẹ́? Àgbàkù yìí gan gbọ́jọ́ ọkọ ẹ̀ ń gbàlù. À ń bèlè tà sí èmi tí mo níyàwó tó diwọ́ dẹ̀sẹ̀ sínú tẹ́ ẹ̀ lè yọ̀ ṣẹ̀ṣẹ̀. Mami, kí ni mo ṣe gangan? Ṣé nǹkan mi wà nù ọ̀rọ̀ ìtẹ̀fẹ́ gbà ni? Kí ló dé, ṣé inú yóò dùn ni? Inú mi ò dùn. Mami, inú yóò dùn sí ìṣerere mi. Inú mi dùn sí ìṣerere ẹ, àmọ́ inú mi ò dùn sílẹ̀ tó gbé wáyé. Kí ló dé tó jẹ́ pé gbogbo obìnrin tẹ́ ẹ ti mọ̀ mí mọ̀ lẹ́ ń wà báyìí sí? Kí ló tẹ́ wò yá àjàkadì pẹ̀lú obìnrin mi pẹ̀lú pé ó díwọ́ dísẹ̀ sínú? Torí pé inú mi ò dùn sí ni. Inú mi ò dùn sí. Mami, ń gbọ́.
Ẹ̀kíní inú yín ò dùn sí. Ẹ̀kejì inú yín ò dùn sí. Ẹ̀kẹta inú yín ò dùn sí. Bẹ́ẹ̀ni. Eléyìí tí mo tún gbé wálé inú yín ò dùn sí. Ẹ̀yà ká sọ wípé orí ibú mo yàn láàyò. Ó lórí ibú o. Ohun tó fi lè mú alágbẹ̀dẹ máa lo ojú kan tó máa lo ilójú kan. Ó ní nítorí. Ẹ kí ni alágbẹ̀dẹ ń wá kiri gan? Kí ló ń wá kiri gan màmí? Ó ní nítorí. Eléyìí inú mi ò dùn sí. Màmí. Ìṣeré ẹ ohun mi. Kí ni o tẹ fẹ́ gangan? N tí mo fẹ́ kó ṣoríire ni. Lẹ́yìn yẹn ńkọ́? Kó tún ṣoríire. Tí n bá wá ṣoríire ńkọ́? Wà á tún wá ṣoríire. Kí ló wá kàn tiẹ̀? Orí ibú ni kó jáde. Kó kó ibú jáde. Màmí. Mo ń gbọ́. Fún ìgbà àkọ́kọ́ tí màá gbé ojú mi sókè wò yín láti kọ̀rọ̀ sí yín lẹ́nu. Ṣeré lè tó wà nílé mi yìí. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé mi ni mo kọ́ ilé ara mi yìí. Kò níbi lọ. Kò lè jáde. Nínú ilé wo? Ẹ jẹ́ ká máa wo ọ̀pọ̀ ojú tó ti rọ́ọ̀kù ojú tó ti rọ́ọ̀sà. Bishop Gu ẹ ṣe máa jà. Àníṣe ojú tó ti rọ́ọ̀kù ojú tó ti rọ́ọ̀sà. Aṣojú ìgbàgbé. Nílé ayé o kò ti rà àmọ́ ayé. Kò mà tí ì rí. Kò ti rà àmọ́ ayé. Ṣó ti rí. Kò ti rà àmọ́ ayé. Ibo ló ti fẹ́ rí. Kò ti rà àmọ́ ayé. Ayé. Wọ́n lè jẹ òfò lórí ibú ọmọ. Wọ́n lè ṣe oúnjẹ ní. Ìwọ wàá dààmú. Ìwọ oúnjẹ. Ó yá bá afẹ́fẹ́ rìnrìn àjò. Wọ́n ló ń bá fi gbàgbàgbà. Wọ́n dáradá lára alámòdì. Ilé ọjọ́ àpòrò. Nonsense. Inú bíbí mi ò rán níṣẹ́, ẹ̀dọ̀ funfun mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀, atẹ́gùn àbíwá pẹ̀lẹ́ kí ló dé tó gbóúnjẹ ọkọ mi, ó yá bá ń dá padà, ó yá bá ń dá padà. Honey, honey, your food is ready. Honey. Honey. Ah! Eh? Ha! Ha! Ẹ gbà mí kí ló ṣẹlẹ̀? Kí ló dé ṣe mo rán ẹ lásán ni? Ṣé wọn ló bá mi fọ ni tó fi ń bá mi ká? Àwọn aṣọ tó wà lórí ìkùn ni mo ní kí n bá yín ká náà. Ṣé o bá mi kárú ẹ̀ lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Àbí wọn ló fọ? Mo ní kí ló burú nú pé kí n bá yọkọ mi, mo máa yin sweet mo dáyìn lọ kí n bá wọn káṣọ. Wọ́n lé mi ò ń ṣe yọ ọkọ ẹ, etí ń dùn ẹ ni, ní iṣẹ́ yọ ọkọ ẹ. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọn ló bá mi fọ ní tó fẹ́ bá mi ká? Ṣé bí washing machine ló fọ? Èwo ti ẹ bẹ̀? Mi ò lè calm down o. Ẹ máa calm down. Ṣé kí mo bá máa jánu lé mi? A máa jà ní tí kan máa fi yẹ fún kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. A máa jà ní títí kan máa fi yẹ fún kan. Kí ni gbogbo lè fẹ́? Tí mo fẹ́, o fẹ́ mọ tí mo fẹ́, nǹkan tí mo fẹ́ ni pé kó jáde nílé yìí. Àti ìwọ àti ọmọ ẹ lọ wá bí tẹ máa lọ bíra yín sí. Mi ò fẹ́ rí inú ilé yìí. Yes, ìyẹn ò possible. Ilé ọkọ mi lélẹ́yìn náà. Ọmọ tó dẹ̀ wà nínú mi ilé bàbá ẹ̀. Wọ́n dẹ̀ lé ọmọ nílé bàbá ẹ̀. Ẹ gbà mí, ìwọ, ó máa jáde tipátipá. Màá pé omi sí ẹ, màá pé ìjì, màá pé iná sí ẹ. Ó yá kú ọkọ kọ́kọ́ lé kúrò lẹ́mi. Mo ní kí n bá yín mu ní jẹ̀lẹ̀ nkẹ́tẹ́lẹ̀ ni. Bọ̀ tẹ́ bá lẹ̀ ní gbọ́, èmi náà ò ní gbà. Ẹ lọ gbọ́ mi jà yín kaná kí n bá yín bá wò. Màá jẹ́ kó yé yín pé ọ̀rá fọ̀ ọ̀rà wèrè la fi wo wèrè. Ó lọ sí olórí burúkú. Ṣé mo máa ń ṣá ni kí ló wá ṣe ń yàrá mi? Ó ti mọ owó òṣì ọwọ́ ògùn. Ó ti fi bà mí láṣọ. Kí ni ń pè sí? Lórúkọ Jésù! Nípa agbára ẹ̀jẹ̀ Jésù! Bá
áńgẹ́lì olúwa kó máa yọ bí sáàmù bí wọ́n ṣe sọ ṣọ́ọ̀ṣì jésù olúwa wa àmín. kó má kábàámọ̀ o. Ọmọ, kó má kábàámọ̀. kó má kábàámọ̀. mo ti rò ó mi ò rí o. Mo ti gbé sọ́tún, mo ti gbé sósì, mo ti gbé sáàrin, mo ti gbé sẹ́yìn, mo ti gbé síwájú. Eventually, wọ́n á get to me pé the same point báyìí ni ó ń dá mi padà sí. At first, mo rí pé ìyá Ṣèyí wọ́n ní ìṣù pẹ̀lú àwọn ọmọ yẹn pé bóyá àwọn ọmọ yẹn fúnra wọn ò dáa. Àwọn ìyàwó tí Ṣèyí mú wá, àwọn girlfriend náà fẹ́ fẹ́. Wọ́n máa fìtínà tí wọn. Eventually, ọmọ yẹn wá decide àti mú ọ̀kan nínú wọn. Ẹni tó tún wá mú, wọ́n tún wá gbógun tì. Wọ́n wá threaten mi. Wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn wà miserable because ẹjọ́ mẹ́ta ti máa wọ ọmọ yẹn náà. Ìṣesí ẹ̀, ìhùwàsí ó ti ṣe pé tó fẹ́ máa wọ depression. Like depression is setting him. You understand the mọ́ mi ṣe yìí o. Nǹkan tèmi mọ̀ ni wípé tàbí ọmọ bá tiẹ̀ ní nǹkan tó ń gbénú ẹ̀ àwọn ìyá wa ni wọ́n ń ṣàṣehàn wọ́n máa ń ṣàṣepamọ́ àwọn ọmọ ọ̀sìn wọ́n máa ń ṣàṣehàn pé báyìí ni mo ṣe tó bákan ni mo ṣe tó àwọn ìyá yẹn máa daṣọ bó ti wọn mom say she's not like that she's doing it obviously that everybody could know that no there is more to her spiritually or physically or mentally I don't know. I don't know. Go to fẹ́ gé ìwò àtọwọ́ sí ìyàwó ọmọ. I don't understand that. I don't know what you know. Èmi náà kò rò. Let me start by applauding you. At least for the very first time in a very long time. O sọ kan tó ní ọpọlọ. Mi ò expect pé wàá wá látàngò yẹn. It's crazy. It's crazy and amazing. Oh, you me too. O ti rí mi tán, wọ́n náà rí mọ́. Oh, you it. Oh, you it. I know. Ṣé wàá gbọ́ òótọ́ ọ̀rọ̀? Ṣé ìgbà míì tí n bá jókòó, tí n bá rò, mo máa ń bèèrè àmì pé ṣé woman yìí dẹ̀ ló bí ṣe yìí lóòótọ́? Because mo ṣe 1 + 1 2 + 2 kò tálì kò jọra wọn. Ṣé yóò deserve ìyá tó ní o? At all. Kò deserve ìyá yẹn at all. At all. It's just unfortunate. It's so unfortunate. And so pathetic. Seriously. It is well. It is well. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Mi kò expect pé àtẹnujẹ máa ń nọ̀rọ̀ gidi lẹ́nu ni. Mi ò ronú dé ibẹ̀ sí mo ṣe mọ̀ pé èèyàn tọrọ náà àtẹnubọlẹ̀ tọrọ jẹ náà àwọn náà máa ń ní points ní orí. Ọ̀rọ̀ tó sọ ní points gan. Èmi ló ń rí fẹ́ sí yẹn. No, mi ò bẹ́ rí. But why do you pé o mọ̀ every opportunity tí n bá ti ń sọ̀rọ̀ o kò máa ń wọ́nà àti sọ̀rọ̀ sí mi. Èmi bẹ́tà wọ̀ èmi ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n náà ká sí tó ń ṣe báyìí ọkùnrin àti your age as a responsible man ọkùnrin tó wà responsible tó mọ̀ nǹkan tó ń ṣe tó fẹ́ wà presentable ní ọjọ́ orí ẹ kó máa dá ìkànnà tó tó ẹ̀ sí tó bá wà ní meeting àbó wà ní conference meeting àbó wà ní in the midst of great people kó máa rí ẹ kó máa sọ̀rọ̀ ní organization àbí ní meeting kan tó wà very very important àbí endorsement meeting or entertainment meeting or company meeting kó máa lọ ká sókè kó máa wọ́wọ́ ẹ̀pá ìwọ́wọ́ mi orí pé wedding ring ló bá ń bẹ̀ mo ṣiṣẹ́ débẹ̀ ni ó dẹ̀ rọ́ mi gbé kọ́lọ́ mi bó ṣe mọ́ mi ò dá ẹ̀kọ́ náà sí ìwọ arúgbó ara òun fa arúgbó ara òfin ṣoge òun fi arúgbó ara òfin ṣoge ó wá dúró síbi tí wọ́n dẹ̀ ti sọ anything wá ti mú àwọn ọgbẹ́ sọ̀rọ̀ sí mi ṣọ́ọ̀tì mo sọ ṣọ́pọ̀ dùn sí tó fi sọ bẹ́ẹ̀ tó fi sọ pé èmi ìní sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ òun mẹ́pọ̀ ọ̀rọ̀ gidi máa jáde ní ẹnu mi arúgbó ti kékeré yẹ ní. Má bínú ṣùgbọ́n ìgbà míì bá ṣe máa ń gbọ́ ọ̀rọ̀ ó máa ń yàtọ̀ tó bá wo etí tèmi méjì nísìnyí kò sí mẹ́ta kankan bẹ́ẹ̀ kò sí kankan tó ń block ẹ̀ so téèyàn bá bá mi sọ̀rọ̀
ọ̀rọ̀ yẹn máa wọ etí mi clearly, máa digest ẹ̀, máa interpret ẹ̀. But bẹ́ẹ̀ ọlá pé wọ́n ti fi irin détí. So tẹ́mi bá ń sọ A, ó lè máa sound as B. Tí mo wá ní B, ó lè máa di D, F, J. So mo fi pé kan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀pẹ̀lẹ́. Ọlọ́run àwọ̀ ẹ̀sẹ̀ ọ̀rẹ́ mi. Tí mo ti ní mo bí tàti pàdé tó fi dé pàdán rẹ̀. What an opposition. Iṣẹ́ Ọlọ́run náà ni, iṣẹ́ Ọlọ́run ń ṣọlá. Ọlọ́run máa ń jẹ́ kí èèyàn gidi àti kò yẹ. Ọ̀rẹ́ mi. Ṣé mo ṣe jókòó mo ṣe òdodo ayé mi? Mo rí pé ọjọ́ mẹ́ta ó ní àwọn nǹkan tí mo fẹ́ rìn. Wọ́n ní ẹni tí Ọlọ́run bá ń ṣọ́, ó máa ṣọ́ rẹ̀. Wọ́n dẹ̀ ní ọmọ ọ̀dọ́ náà máa fi ọdún ṣe kí ọmọ ọ̀dọ́ náà kíyèsí. Wọ́n dẹ̀ tún lè fi ti Késárì fún Késárì. Of course, Bible sọ bẹ́ẹ̀. So ọjọ́ mẹ́ta mo tún rí pé bí gbogbo kìíní ṣe ń múwe kó má di pé ìyá ṣe yóò rí ọ̀ní ní tó fẹ́ náà mọ́ ó má di pọ̀ mọ́. Wọ́n kàn ní pàṣán ni àbí? Wọ́n ò ní ní pàṣán. Ọmọ ni mí, ọmọ àràgà wúrí ni ìwọ ló máa nà. Olùkọ́ ti sá di ọ̀dí àwọn ọmọ báyìí pé ẹpọ̀n mi náà ó di ọ̀já yẹn mú ní báyìí. Ẹ̀yà bí a máa yé o, ẹpọ̀n mi, ẹ dà mí wọ́n mọ́ tọ́. Idiot ni ẹ́, idiot. Ọ̀rẹ́ ti yé mi. Owó tó tọrọ mi rà tí mo máa fún ẹ. Last birthday ẹ ìlú oníṣẹ́ yìí fún ẹ. Ẹ̀ṣẹ̀ àwọn èèyàn nígbà mi láàgbà àìgbà mi ṣẹ̀ lérò. Mo ti fẹ́ báyé mi jẹ́. Ẹjọ́ ọmọ ìtú sọ ara ẹ̀ ìwé ọ̀rọ̀ sí pápá òkúté ní òkà tó wá yí kiri bó ṣe wù ú. Tèmilọ́lá. Ìbọn ní ṣùwà níbi. Ìrànlọ́ ògùn ọdún wá ká ṣe fún ọ̀tá àti ṣe fún. Tí kò ní ẹkún ojú tọmọ rẹ, kó má bàa ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Tèmilọ́lá dákun, kí ló tún fẹ́ ká ṣe fún ọ̀tá àti ṣe? Ṣé bí wọn lò lè mójú tọmọ rẹ? Tèmilọ́lá wá gbọ́ o, wọn ò gbọ́dọ̀ kí ọmọ rẹ kú oríire ọmọ. Lọ́gbọ̀n ìlú ẹjọ́ ẹ̀ṣánú mi ẹ bá mi ṣe ẹjọ́ ẹ̀yin alágbára mi ò ní. Wo Tèmilọ́lá. O gbọ́dọ̀ lọ fún omi àìfọ́ ní ìgbà tí ẹni ọkàn ọba sínú ilé fún ọjọ́ 7 gbáko. Wọ́n wo èèwọ̀ kan ṣoṣo tó wà bẹ́ẹ̀ ni wípé bí o bá ilé bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ dín ọjọ́ kan ṣoṣo péré ní ibẹ̀ o gbọ́dọ̀ pé ọjọ́ 7. Bẹ́ẹ̀ni odó ló sojú kótókótó fojú ara rẹ̀ gúnyán, àwo sàgàdà ló fojú ara rẹ̀ gbọbẹ̀, orí burúkú ní sáwọ́ wọn lóde ìgbósíra tí a fi ń fòwò kàsì bí ẹni tí ọ̀tá dàgbà. Ọ̀gbọ́dọ̀ má rí ṣe fọ́jọ́ 7 ó pégbà 7 lásìkò 7 bọ́ bá ti rí ṣe ọ̀nà rẹ̀ là pérégedé. Ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i. Níbo náà ti ń gbé ṣerú ẹ̀ ó màmá o. Kí ni ń bẹ́ ń di ọ̀rọ̀ o? Ìkòyẹ nìkan lóde ayé o. Kí ló ní ọ̀rọ̀ gan tí kò yẹ nìkan o? Ẹ wáyé abiyamọ lóde o. Ẹ wáyé abiyamọ níta o. Abiyamọ lóye o. Tàbátẹ̀dẹ̀ fi nítorí lójú kan. Abiyamọ lóye. Tàbátẹ̀dẹ̀ fi nítorí lójú kan. Abiyamọ lóye o. Tàbátẹ̀dẹ̀ fi nítorí lójú kan sẹ́. Abiyamọ lóye. Tàbátẹ̀dẹ̀ fi nítorí lójú kan. Ṣebí àwẹ̀ tó lọ́jọ́ ni. Agbára jagbára lọ. Màmá kí ló dé o? Grandma. Ani. Ẹ pẹ̀lẹ́. Ẹ ra. Grandma. Ẹ pẹ̀lẹ́ o.
ẹ kú iṣẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí. Ṣé kò rẹ̀ yín ṣá? Àwọn bẹ ṣe ń ṣòru. Ìyá, ṣé wọ́n bá yín màsáàjì apá yín? Tàbí ẹ need pain relief? Torí apá yẹn ti máa ro yín gan o. Ẹ̀yìn yín gan máa need màsáàjì o. Àbí òun ni kéèyàn lómi ńlé kó tún máa lọ pọn omi káàkiri. Apá yín ti máa ro yín gan o. Ẹ kú ní ṣe lásán. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Lọ́hùn òkú jìnnà. Ọ̀la náà ló máa tó tán. Ẹ pẹ̀lẹ́. Ẹ dẹ̀ kú èrò yín tí ò ní lè jọ. Àbí kí wọ́n fún yín lórí àtòrà. Nígbà yín tó gbogbo èjìká yín. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ṣé wọ́n bá yín màsáàjì ẹ̀yìn yín? Oníyẹ̀yẹ́. Wọ́n ti gbàgbé pé àgbélégbọ́n ni ta gbọ́n. Àgbódèdè mọ̀ ní ta mọ̀. They play. Ikú lajà ilé àhàmọ́ ayé bẹ̀yà tilẹ̀ ọ̀gẹ́ máyáyá dé lọ tálẹ̀ ní o nínú ayé anítálẹ̀ ní nínú ènìyàn àhámọ́ ayé ṣèbí ikú lajà àrùn mi lálẹ́kùn ìjà ń jara ṣọ́bàjá mọ́ lẹ́yìn ẹkùn ẹjẹ́ ká máa wo ó bọ̀ ojú tó ti rọ́ọ̀kùn ojú tó ti rọ́ọ̀sà. Tìró ò ti yẹ̀ lójú òkú báyìí, àṣẹ pátápátá ò ti dádì. Ọjọ́ kékeré iṣẹ́ yìí ti bàjẹ́. Ọmọ yóò ní pẹ́ bímọ, ẹ jọ̀ọ́. Wo Tèmilọ́lá, fọkàn rẹ balẹ̀, torí iná ilé la fi ń yá tìta. Tó bá lóun gbọ́, á jẹ́ kó mọ̀ pé agbọ́n wa ń bẹ nílé torótoró. Alápàǹdẹ̀dẹ̀ rẹ̀ ló kọ́lé agbede méjì ayé òun ọ̀run. Wò ó, láti sinmi lọ látòní lọ ibi lọmọ rẹ yóò máa gbé títí tá a fi rẹ́yìn ìyàwó rẹ̀. Ó túmọ̀ sí pé àhámọ́ ayé lè láfọmọ rẹ̀ sí. Bọ́ ọ bá faramọ́ ó sì gbọ́dọ̀ faramọ́ ni. Torí ibi tí alágbà eégún bá ti ń jó bàtà àjò kálápá á jẹ́ káwọn ọ̀dẹ̀ wẹ́wẹ́ ló jó bàtà àjò rọrùn. Kò ní kú ibo ni ó wà. Àhámọ́ ayé. Olórí sí àfisà àhámọ́ ayé. Ṣèyí o àwọn bí mímú kéde dẹgbẹ mo fa karabamba sọ̀rọ̀ ní dẹsà ìgbèrí òkú lọ́mọ́ wà kó gòdè ẹ̀kúnlẹ̀ lọ́mọ́ wà kó wọ́kànlé Ṣèyí o ọgbọ́n ẹnu mi. Bí agbẹ́ bá kẹ́ ní gbogbogbò ní ògbòǹwàgbé bí àlùkò bá kẹ́ lọ́dẹ̀ gbogbo lọ́dẹ̀ wá gbọ́ wàlúkò. Onídẹ̀rẹ́ ó yẹ ẹ̀kọ́lẹ̀ kó kí a lọ rè gbé. Àfikún ẹ̀yẹ nípè yóò ti mú mi lágbádá. Ọ̀tá kí ó ti gẹ̀ẹ́sì ọ̀tá gírì lórí ìrókò. Àwọn ẹlẹ́yà ayé náà pè. Ṣèyí o, ọmọ Tèmilọ́lá Àdùkẹ́. Ilé ló máa wà ibikíbi tó ọba forí lé kẹ́lẹ́dà ni ó máa sinmi. Ọmọ ọ̀rọ̀ tàgó létí rẹ̀ ẹlẹ́yà ayé nípè ọ̀. Ètò àbá sọ lónìí kásá ìṣẹ́. Àbá tí alágẹmọ bá dá lórí sàfẹ́fà bí agbẹ́bá tẹ́ ní gbogbogbò ní ògbòǹgbàgbé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ó ti ṣẹ̀bẹ̀ kíbikíbi tó bá wà ọ̀yá máa bọ̀. Ṣèyí ọmọ Tèmilọ́lá Àdùkẹ́ ọ̀yá máa bọ̀.
báyìí lóbi lábálẹ̀ ló bí ọlọ́mọ èrígbèjì òré lọ níyà òré lọ lọ́kà òré la lápọ̀ gàgàrà gbogbo lórí yẹrẹyẹrẹ ẹ̀yà yóò ibi tí ó wà ní. ṣe yóò inú àhámọ́ ayé tó wà ní títẹ́ mi ò fi bọ́ lára ìyàwó rẹ̀ nígbà bá wá kú tán tó dẹni àfọlẹ́wò àwọn àjọ̀dá rẹ̀ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀yá kọ́ gbọ́n ẹnu mi sàṣẹ alásùn àdá ọ̀yá parada ọ̀yá máa lọ. ẹlẹ́yẹ ayé o ẹlẹ́yẹ ayé o ẹlẹ́yẹ ayé o ẹ̀yin lẹ́yẹ sọ̀rọ̀ mọ́gà àwa lẹ́yẹ mọ̀gàmọ̀gà sọ̀rọ̀ abíjọ́ ẹ̀yẹ tí mo mi lágbádá àwa lọ́ta kí n gorí ẹ̀sìn àwa lọ́ta gìrìgórí ìrókò èyí ti wà láhàámọ́ ayé ìyá rẹ̀ kò sí lábúrú kankan lọ rí fọkàn rẹ̀ balẹ̀ kọ́kọ́rọ́ àhámọ́ ayé olórí ẹyẹ bá ń fún ó bá ti kàn lọ́wọ́ kọ́kọ́rọ́ ìmájì ọ̀pẹ̀lẹ̀ kọ́ máa wà lọ́rùn rẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ni. ẹlẹ́yẹ ayé ẹlẹ́yẹ ayé. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu òbúyọ̀ sí i. níbo náà ti ń gbé ṣerú ẹ̀ ó màmá o kí ni ń bẹ́ ń di ọ̀rọ̀ o kò yẹ nìkan lóde ayé o kí ló ní ọ̀rọ̀ gan tí kò yẹ nìkan o. ẹ wáyé abiyamọ lóde o ẹ wáyé abiyamọ níta owó abiyamọ lóye o. ẹ ti dé ẹ ti dé ẹ kú ìpàdé òṣì tó ní alága ìṣẹ́ nínú tẹ lọ ṣe ẹ wá ọkọ mi dà ibi lè gbé ọkọ mi sí ẹ wò yá yẹ ṣọ́ra yín o ibi tí wọ́n gbé ọkọ mi sí kẹ́ gbé ọkọ mi síta o ìyá yẹ ṣọ́ra yín o ẹ gbé ọkọ mi síta o tó ní tẹ́lẹ̀ gbé ọkọ mi síta ìkọkọ ní gbọ́ mi kó gbẹ̀yìn kó tún gbẹ ṣọṣọ nú ẹ̀ pẹ̀lẹ́ mi àti yín. jẹ́ kí n sọ fún ẹ tí ọkùnrin bá tàtọ̀ rìn tí obìnrin bá tàtọ̀ rìn ẹnìkan láti lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. kí ló kàn ẹ́ nípa ọmọ mi èmi ni mo ní nǹkan mi ibi tó bá wù ẹ́ fúfú lélẹ̀ ló lè darí ìgbẹ́ ibi tó bá wolówó ẹni ló lè darí ẹni lọ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ èmi ni mo ní nǹkan mi kò kàn ẹ́. ṣé o ní pé ìyá ìyá ni ìwọ yìí ìyá ìyá tí ọjà ìdí ìyá mú ni ẹ wọ́n dá ọkọ mi padà kí ni tó bá dá ọkọ mi padà máa dínà tí bá dínà tó máa jó yín tójú ti mú. tá a bá ní ká jẹun tágílí tí ń wuyọ́ àwùjọ àǹtà ló pè ní o ò tí ì mọ nǹkan kan o ò tí ì dá tí ì mọ̀ ìwọ. ohun mi yẹn ó disappear ó dẹ̀ wá bẹ́ẹ̀ di owó nínú restroom kò síbẹ̀ má sunkún mọ́ má sunkún pẹ̀lẹ́ Ajíbọ́lá wọn wájú mi òun tí òye yé dáadáa when it comes to pé kéèyàn disappear kéèyàn pòórá òun mọ̀ pé dáadáa wọn máa gbà lóhun so màá bá sọ́ọ̀sì anything tí a bá jọ conclude I máa get back sí pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ the Lord is a strength. ṣèyí sùn tìyàwó ẹ̀ ó disappear ni o. ṣé kò yí gbogbo àwọn méjì tó ń ṣe prank àwọn tó ń dress ó wá spiritual bá prank ibi tí báwo èèyàn pè mí lórí fóònù ó ń sunkún ó ń sọ pé ń ṣe prank. kó tètè pé kó pe ìyá Ṣèyí wá pé ìyá Ṣèyí ọwọ́ kan yìí. èmi tiẹ̀ ti sọ fún pé kó má wọrí mo sọ pé wọn wájú mi ò dẹ̀ mọ̀ nípa gbogbo àwọn ọ̀rọ̀ èèyàn disappear èèyàn pòórá àfẹ́ rí and all that bẹ́ẹ̀ tá a bá ti débẹ̀ solution la wà. wọ́n náà mọ́ kú wọ́n ní kí ló pa wọn ta ni òmí pọ́ mọ́ tó gọ̀ àgọ̀ ló máa pa òmí kò tí ó kọ́ sọ̀rọ̀ yẹn wọ́n kọ́ wípé bóyá ò mí nẹ̀ kò tó tún wá tún sóńsìn ṣé nǹkan tó máa ń sọ nìyẹn ẹ̀yin ọ̀rẹ́ tí yorùbá ti ní tó bá ti ń ṣàwọn kéékèèké kan lójú ní ẹ̀mí yẹn máa yọ bọ̀rọ̀bọ̀rọ̀ ní àdé tí mo jáde akọ mo jáde ń jọ kìí dáná pé kò gbẹnu sí ewé ni tó bá ní kò jẹ fún èèyàn kọ́ wọ́n máa kà ó wá dúró síbẹ̀ yẹn sì ń sọ bẹ̀ yẹn ọ̀nà ìrìn kìíní wà ń bì bó bá jẹ́ kíyàn pòórá kíyàn mẹ́yẹ kíyàn ṣé mo sọ pé mo mẹ́yẹ
Kí ló ń ṣe náà? Ó ṣe ó sì máa sọ̀kọ̀ tó ń sọ tó yẹ kọkùnrin ni ọkùnrin tó náà ṣì rí tó gbogbo tẹ́nu ẹ̀ bò. Gbàgbé kó gbogbo yẹ kó máa tẹ̀gbọ́n tí ń tẹnu bọ̀. Ṣé inú gẹ́sẹ̀ sí ṣe bó ló máa ń pèrè lọ́mọ àgbà? Ọmọ àgbà tèmi ẹni tó dé àgbà wà ọmọ wà ọmọ sì ni èmi mi ì tí bọ̀ sípò àgbà. Àwọn àgbà ló mọ́ ọmọ rìn tó bá ń fọmọ díẹ̀ díẹ̀ ọmọ ìpínlẹ̀ ọmọ tó ní grade kò ní sáré kọjá àgbà. But nǹkan tí wọ́n ń sọ sí kí n sáré kọjá àgbà gbàgbà wá ṣe kí ni ìyẹn ò dẹ̀ possible tó yá gbà fi pọn èmi mi ìdẹ̀ ní jábọ́. So wọn náà kò máa ṣe é sí ni pé ó máa pè padà wọn stand òun á ní kó wọn tí má sọ nìyí rè ní wọn ti pé ìyá ṣèyí pé wọ́n mi ẹ má bínú o akọ̀sí mi ọmọ yín bá dé ẹ̀wà bá yín o ó kọ̀ this time around kò sí ọmọ tó wà ó simple gan ó máa jáde. Ayé yìí le gan o. Gan. Ọlọ́run sórí ìgbà míì ibi tí yẹn bá dò bẹ́yẹn máa ti gba ọgbọ́n tó bá gba àgọ́ bí ó máa ń dùn yìí. Nǹkan burúkú ni. Despite gbogbo nǹkan tí Ṣèyí máa ń ṣe fún wa, despite how beneficiary he has been to us, ó bó ṣe fi ẹnu tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ ẹ̀ kò kẹ́ lára àtọ́ òru tí ẹ̀ o feel pain sí àwọn ẹ̀ ń feel kí ló ń ṣe náà. Wọ́n ètò ṣe ń kàbí bí ìbákàrà ẹ̀ ìwọ kan náà ní wo sọ àwọn àṣírí díẹ̀ tó mọ́ pa mi ìsìn tó ń sọ ojú mi pé ẹ̀hún fi style pé Ṣèyí máa ń bọ́ mi kí ni obìnrin ẹ̀sìn jáde gbogbo kan tó ṣe nínú ayé mi ó yé mi ìwọ ò ní brain ni tẹ́pẹ́ ní brain tó bẹ̀ pé there are moments tó máa ń pè ní sensitive moments kan tó pé tó bá ti fẹ́ pé this moment are sensitive you have to be careful spiritually mentally and physically. lórí ọ̀rọ̀ ṣe yìí. bẹ́ẹ̀ni ohun tí nǹkan tí bàbá sọ́njọ́ kìíyànù ìgbà tó lọ́dọ̀ bàbá yẹn bàbá náà ń gbọ́ o tó bá ṣe ó dẹ̀ bọ́ta tán báyìí ó dẹ̀ tẹ́jì gbogbo ẹ̀ ó dẹ̀ di pé ajá tó rí ni tó ń jù tó wá bẹ̀rẹ̀ sí ní wa tó ń gbò ṣáà ò fún ẹ pé bàbá ìgbà tó yọ consult ara wọn àwọn àti mọ́mísì Ṣèyí ọmọ tọ́jọ́ fi gagbága mọ́mísì Ṣèyí ó ní 10-0 wáyé ní 1-0 ọlọ́mà ní máàkì díẹ̀ ó dán pa ẹ̀ ṣùgbọ́n tó máa bọ́ta bá wà àtàkì àwọn fáǹsì ni yíyá fún mi pé ó kọjá ọjọ́ orí wa gbogbo nǹkan ni wọ́n máa ń dá sí. bọ̀bọ̀ ṣó ti yẹ. èmi ò ní plan láti lọ sọ́dọ̀ Ṣèyí tẹ́lẹ̀ náà kan fẹ́ gáì síwájú ni ohun tó bá gbá bọ̀ láti bẹ̀ wá fún mi feedback. yóò rẹ́rìn-ín òun ké o all dey cry you face tó bá jẹ́ pé o ní nǹkan tó fẹ́ sọ tó tún wà more important tó bá ti dọ́dọ̀ Ṣèyí ó ní yọjú sí ṣàpè mi máa bẹ́ẹ̀ mọ̀. lẹ́nu kan dé ká má lọ sọ́dọ̀ Ṣèyí. we can go èmi ò ń sọ fún yàn pé kó máa dèbí orí eré ẹ̀. ó máa gbà. síbo. wọ́n á máa lọ sọ́dọ̀ Ṣèyí. àjùmọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà fún ọjọ́ ìrìn àà yóò ṣì èrè tó fẹ́ dọ́dọ̀ Ṣèyí rè. Èdè ni màá jẹ́ kó fẹ́ kó fẹ́ pọ̀ yẹ. Ẹ kò sí máa lẹ̀ ìlú ọ̀nà pa. Abiyagba ti pèrà rẹ̀ lábíyagba. Abiyagba ni wọ́n tọ̀ ó ti kú gbàgbé. Ó di dandan kó o jó dà sí dà. Ìlú ọ̀lẹ̀ pa amákùnrin ẹ̀rí pé àwọn ẹlẹ́dẹ̀ẹ́ ìpàdé pé já ilé lọ́wọ́. Akísọ ló bí arọ́jú. Arọ́jú ló bí akísọ. Iná kí sáájú wọlé wọlé. Àtàwọn fúlàní òrìṣà. Àpẹẹrẹ ló ń pa wá gbàgbé rí gbọ́. Ìjọ! Alápàdé o! Bí ojúmọ́ ṣe mọ́, àgbárí orílẹ̀ kú, ọ̀sán gbogbo, àgbárí náà bẹ̀rẹ̀ ìwọ́n, ìdí alápàtàkà àgbàlá rẹ̀ ṣe ọ̀gá kìírù tí wọ́n fi òkú ìwọ́n láti ẹ̀yìn tó láyé, ó yẹ ọ̀rẹ́ ìdí wọn láti para. Tútù lárọ̀ jẹ́, òkú sáìmọ̀ mi kì í gbóná. Òtútù kì í méjà lálẹ́ òde kóró yìí pẹ́sẹ̀. Jalaga ló borí gidi. Jalaga ló borí gidi. Ó ṣàgbọ́gbọ́ ẹlẹ́yẹ rẹ̀. Àjìyẹ méjì ló jà ní pọ̀pọ̀. Wọ́n ṣe ara wọn ní wúrúwúrú. Àjìyẹ méjì ló jà ní pọ̀pọ̀. Wọ́n ṣe ara wọn ní wúrúwúrú. Ó ti sọ fún àjà báyìí. Àjà báyìí. Àjà wọ́n tẹ̀lé ní. Àjà báyìí. Àjà wọ́n pèsè. Iná.
ọ̀run tí kọ̀wé ayé bá kí òun gbé àpò ọ̀rọ̀ àlùmí títì. Ọ̀rẹ́rẹ́ ayé! Ọ̀rẹ́rẹ́ ọlọ́mọ tó ní ṣe lóde ìpínlẹ̀ ọlọ́mọ tó wà ṣe lóde ìjàpọ̀ ọlọ́mọ pàpà ti parí ẹni láti sọ nílé ọ̀yà kan dúró bá òun bẹ́ẹ̀ ni. Nítorí àwọn èèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti kọjọ́ òrùka ní ayé wọ́n lẹ́yìn tí lọ́mọ ti pọ̀ irọ́ wọ́n ní ọmọ láti ṣe. Ewu òrìṣà ewu òrìṣà ọ̀gbẹ́ni àbọ̀pọ̀lẹ́ ṣé bá kọ́kọ́ lọ sí òjò kọ̀ọ̀kan á gbé jùlẹ̀ tí ẹ bá gbé mi ẹ̀ gbé mi jùlẹ̀ mo ti sọ wọ́n àrà àgbẹ̀dọ̀ gbé mi tí a bá kọ́kọ́ lọ sí òjò kọ̀ọ̀kan á gbé jùlẹ̀ àjà òjò lójú òjò ewu òrìṣà ewu òrìṣà. Ẹ ṣàánú mi, mo ti lọ. Ẹ ṣàánú mi, mo ti lọ sọ́sibítù ẹjọ́. Ẹjọ́ ẹ gbà mí. Àfi kó yá máa pẹ́lẹ̀ dára. Ọmọ ọgbọ̀dọ̀ bímọ. Torí tó bá fi lè bímọ pẹ́rẹ́, tí ẹ bọ̀ ọ̀nà. Ẹ wáyé mi lóde. Ẹ bá jọ ẹjọ́ tó lọ. Ẹ má bọ̀. Ẹlẹ́yàyé o! Ẹlẹ́yàyé o! Oṣó! Ó yẹ máa pè báyìí kò gbọ́dọ̀ débi tó ń lọ. Ọ̀dà tó wáyé bẹ́ẹ̀ sìkẹ́ mi kọ́ ọmọ gbọ́ mi ò kọ́ tẹ́tí bẹ́ẹ̀ jẹ́ kó o kọ́ gbóhùn mẹ́nu mi. Asáré tètè bẹ́ mọ lórí lórúkọ tí a ń pè ògún. Asáré tètè bẹ́ mọ lórí lórúkọ tí a ń pè ògún. Òdú kẹ́kẹ́ o. Òdú kẹ́kẹ́ o. Ọmọlẹ́bẹ̀ mú. Ọmọlẹ́bẹ̀ mú. Lórúkọ tá a pè ṣọ̀pọ̀nà. Orúkọ tá a pè ṣọ̀pọ̀nà. Àwọn ọmọ bí ẹ̀mú. Àwọn ọmọ bí ẹ̀mú. Lórúkọ tá a pè ṣọ̀dàrà. Orúkọ tá a pè ṣọ̀dàrà. Gìrìgìrì lẹ́ o. Gìrìgìrì lẹ́ o. Ológìní etí àjà. Ológìní etí àjà. Ojúmọ́ òní mọ́. Ojúmọ́ òní mọ́. Kíkì alápàtà wọ́n wá. Ó yá o. Ó yá o. Máa bára kọ bẹ́ẹ̀. Ṣìkẹ́mi máa bára kọ bẹ́ẹ̀. 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 Ìpàdé ẹ̀dì òpógà. Iṣẹ́ ìpínlẹ̀ ìṣẹ́jú òdìbò aláàbò. Ó yá máa bára kọ bẹ́ẹ̀. Yes, no. But why can't copy it? Why the copy one instead? It won't make sense. Yes. Kódà ẹjọ́. Ẹjọ́ ẹ fún mi. Ẹ ṣàánú mi. Hospital. Èmi ìyẹn kò ní. Tí màá tún fọwọ́ kàn sí tí màá ní mo fẹ́ àti anything lè ṣẹlẹ̀ sí òkú àwọn lọ́wọ́ mi wọ́n á ní mo gba lóògùn kan àbí nǹkan. Aláyé ọmọ ìyá ẹni mọ̀lẹ́bí ẹni dúró tì. Ẹjọ́.
Alpha. Ṣé kò wá okay? Ṣé kò wá okay? Mo wà okay. O sure? Mo wà okay. Ṣé wàá jókòó? Ṣé wàá okay? Mo wà okay. Kí ni nǹkan tó ṣe ẹ́ ní ọrùn? Ìyàwó ẹ̀ ló ń pè mí, ṣé kò sẹ́ni bí? Ìyàwó ẹ̀ jókòó síbẹ̀. Ibo ló wà? Hello? Take it easy. Sorry. I'm fine, mo wà nílé ọ̀dọ̀ yín, kí ló ṣẹlẹ̀? O wà lọ hospital? Hospital, what happened? Okay, ọkọ̀ ẹ̀wọ̀n wájú ni. Easy. Mo wọnú lẹ́ǹsì mi ọ̀rẹ́ ẹ̀. Easy. Kí ni ní sùúrù, calm down. That's the good news! You're a father! Come on! You're not a father! Listen. Wow! Can I really do this for celebration? Ọ̀rọ̀ rẹ̀ ò yé mi o. Àwa kọ́ la kọpin rẹ̀, ìpín tó yọ̀ wálé ayé ni. Irú ìpín kan ló yàn tó bá yọ ìpín kúkúrú ẹ̀tọ́ wa láti yọ ìpín kúkúrú sí rere. Ká dá padà sí rere, ká dá padà sí rere, kó yà là kó yà dùn. Ó bí ká tó mú ìpín kẹsàn-án ní rere fún ìbá lágbára yẹn wá. Ká ṣe kéde. Tàbá mọ̀ fẹ́ tún pè rẹ̀ kọ́, ó mà lágbára. Ọ̀nà kan ṣoṣo dẹ̀ ló wà. Ọ̀nà àbáyọ bá wà. Bẹ́ẹ̀ni, máa ṣe. Tó bá rí bẹ́ẹ̀, ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà. Ọmọ rẹ kò ní ní aya láyé débi tí yóò fi mọ. Àmọ́ yóò là, yóò lówó, yóò sì bá wọn jẹ́ ènìyàn láyé. Ọjọ́ kíjọ́ tí wọ́n bá kí kú oríire ọmọ, ọjọ́ náà ni wo àti rẹ̀ yóò jáde láyé. Kò jù bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀, mo fara mọ́. Kódà tó bá ṣe é ṣe ni ẹ bá mi gbà ọmọkùnrin yẹn. Má ṣe bá. Ẹlẹ́yìn ayé o. Ayé ń jẹ́. Ọmọbìnrin èyí ti bínú tán o. Ó sì ti gbé sùn mí. Lẹ́yìn tá a ṣe tó fẹ́ fún un. Bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ lu àwọn àgbàlagbà bí ìka òdájú ni o. Ẹ̀jẹ̀ á ṣe fún bó ti fẹ́. Ṣùgbọ́n má wàá gbà fún ọmọkùnrin rẹ̀. Tèmilọ́lá sọ gbọ́n tí olórí ayé wí. Wọ́n wí pé wọn ò gbọ́dọ̀ kí kú oríire ọmọ. Péjọ tí wọ́n bá kí ọmọ rẹ̀ kú oríire ọmọ. Ìjọ náà nìwọ àti ẹ̀ ó kù bí ajá sẹ́kútò tògbóró. Ìjọ náà nìwọ àti ẹ̀ ó kù bí àgbò sẹ́kútò ti rọ̀ lọ́rùn. Ìjọ náà lọ́ọ́ gbé kùgàdà títí ìró jẹ̀ lórí òkú. Ọgbọ́n kò sì fara mọ́. Ẹni tó láyé ọ̀rọ̀ ti yanjú o. Ó fara mọ́. Ọlọ́run fara mọ́ o. Ló ṣe yìí, dáríjì mí, ọ̀rọ̀ ọmọ ni mo ṣe, àtàgbára àwájú, àtọ́jú kòkòrò, ṣe dáríjì mi, ara ni mí, mo mi ṣe lánàá, kódà tó bá lè dáríjì mi kí n máa lọ. Ó tẹ́ mi lọ́rùn ju bí mo ṣe wà lọ wò ó.
agbára àwájú ń wá. Ọmọ kìíní mo fi tọrẹ, ọmọ kejì mo fi tọrẹ, ọmọ kẹta fi tọrẹ. Ìgbà tó tún ní kí n mú ǹdẹ̀mọ̀ tẹ́lẹ̀ mú ti kọrùn bọ̀ tọ́kọ tó máa béèrè kò dẹ̀ ṣe é kúrò bẹ́ẹ̀ ni mo ṣe é kúrò bẹ́ẹ̀ ni mo ṣe fi wọ́n tọrẹ. Ìgbà tó tún ní má tó fi wọ́n tọrẹ ni mo ní ẹ má jẹ́ fi tọrẹ lọ́ bá ní kò burú kí n mú kan nú ẹ̀ nú kí n tún fi wọ́n tọrẹ tàbí kó má yayọ̀ ọmọ kó má bímọ. Mo wá wò pé ó dáa tó o bá ṣàtìyẹ bímọ wọn á ṣàtìyẹ lówó lọ́wọ́ nǹkan kan ṣàyàyọ̀ fún ẹ ni mo ṣe tí mo ṣe. ìmọ̀tara ẹni nìkan ni mo rí ìmọ̀tara ẹni nìkan má dá sí ẹ fọmọ kìíní dájọ́ ẹ fi kejì dájọ́ ẹ fi kẹta dájọ́ kí má kú kú bímọ láyé gan ṣé kò sọjọ gbogbo náà owó ìbànújẹ́ tẹ́ fún mi. Baby, please calm down, okay? Ṣé mi sùúrù jọ. Mọ́mí, èyí náà ṣe yìí pọ̀ jù. Eléyìí ti pọ̀ jù. Abiyamọ máa ń tara ọmọ bọ̀ ibi tẹ́lọ yìí ti pọ̀ jù mọ́mí. Ẹ̀dẹ̀ máa wo. Àti ọjọ́ tí mo ti ẹsẹ̀ bọ́nú lé ni mo ti mọrú èèyàn tí mọ́mí jẹ́. Ìgbà tí mo pàdé Olúwaṣeyì, á mú mi rí pé ó wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí kò mọ́wọ́ tí ò mẹsẹ̀. Iṣẹ́ tí Ọlọ́run dẹ̀ rán mi wá ṣe inú ayé ẹ̀, òun lèmi ti ṣe nìyẹn. Ẹ̀bẹ̀ ló kùn sí tá a máa bẹ Ọlọ́run kó dáríjì mọ́mì kọ́lọ́run dẹ̀ dáríjì gbogbo wa torí pé ìdájọ́ ò sí lọ́wọ́ ẹ̀dá alààyè kankan bí kò ṣe lọ́wọ́ Ọlọ́run. Mọ́mì ìtẹ́ṣe yìí pọ̀ ó pọ̀. Ṣé yí? Ẹ di mọ́mì mú o. Ṣé mọ́mì? Súnmọ́ mọ́mì. Mọ́mì. Súnmọ́ wọn. Mọ́mì. Gbọ́wọ́ wọn sókè wò. Mọ́mì. Ṣé yí? Mọ́mì. Fọwọ́ kàn wọ́n lọ́rùn rẹ̀ àwọn mi. Ẹ bá mi gbé wọ̀. Mọ́mì ò máa mímọ́. Mọ́mì. Ó ní mọ́mì ò mímọ́. Sọ́bílẹ̀ jọ! Sọ́bílẹ̀! Mọ́mì. Ṣojú ọba tẹ́lẹ̀ tó lọlẹ̀ tí ò kọ́lé ni. Ṣojú ọ̀tẹ́ni tó wá owó tí ò rówó náà, ó wá kó máa bá ilẹ̀ ẹni tó máa sin yín. You know how you're feeling. Sẹ́ni kọ̀ọ̀kan ló yí tó máa mọ̀ ṣe fi. Kò sí ẹnì kọ̀ọ̀kan ló yí tó máa mọ̀ ṣe fi. Ṣé mi yẹ ẹ̀mí tó ti lọ sí owó tí ẹ̀mí ná tí mi ò mọ̀ ni? At this point, you have to be very calm. She's still your mother, no matter what. She's still your mother. Assist ẹ kó tẹ̀ gbé wọn assist ẹ kó káwọ́. Let's be on the next baby. Ikú lájàdé àbílàdé. AHAMO AIYE ilẹ̀ ọ̀gẹ́. Ayáyáde lọ ìyẹn. Tálẹ̀ ni o nínú ayé. Anitálẹ̀ ni nínú ènìyàn. AHAMO AIYE. Ṣèbí ikú lájà. Àrùn mi lálẹ́kùn ìjà ń yára ṣọ́bàjá mọ́ lẹ́yìn ẹkùn ẹ jẹ́ ká máa wo ó bọ̀ ojú tó ti rọ́ọ̀kù ojú tó ti rọ́ọ̀sà àníṣe ojú tó ti rọ́ọ̀kù ojú tó ti rọ́ọ̀sà nílé ayé o kò ti rà AHAMO AIYE kò má tí ì rí ṣó tí ì rí ibo ló ti fẹ́ rí kò ti rà AHAMO AIYE. Lẹ́dá ìka inú ọmọ ènìyàn pọ̀ gan-an ilé ayé la dé lábára wa o èmi má ṣe rí ìlú àgbà o. AHAMO AIYE. Ìgbàgbẹ́ bá ń bọ̀ kọ́ làbá ẹ̀.
Ṣé wọ́n ti pa ẹ́ sísàlẹ̀? Ṣé bí yẹn pa? Keep quiet. Ẹ̀rù náà ra yín. Ẹ̀dínwó ìṣẹ̀lẹ̀. Mo ń bọ́ ọ̀rẹ́ mi sùn. Ẹgbẹ́ mi ṣe wà báyìí. Olè ni mí. If I leave this place, you are the first person I will report to the authorities. Ìyẹn tí mo bá ti pa wá kó tó dìgbà yẹn o. Táwọn ẹ̀ bá gbé mọ́tò wá láti wá fún ṣùgbọ́n. Ìkan tó bàjẹ́ ni mọ́tò wọn. Èyí tí ò bàjẹ́ ni mo máa ń kọ́. Those fake people where they sell, I promise I don't go ever sell am again. Ó máa ní ẹ̀fọ́ntì o. Ó rò kọ̀rọ̀ pé o lè dúró síbẹ̀ kó máa pọ́níṣì wa àbí? Wọ́n dáríjì wọ́n. Nítorí tí wọ́n kú tí wọ́n ṣe. Abájẹ́bẹ̀ àfihàn ẹ jẹ́ ká gbà ọ́ lọ́hùn. Ọlọ́pàá! Ìwọ ọkùnrin ti gbà wọlé. Ẹ̀yin ọkùnrin kú ni. I, Adekunle Phillips, will not die here. Ikú lè rẹ̀ ṣẹ̀. Ẹ máa pariwo káàkiri olówó èkìtì lọ́rùn. Àbúrò ìṣọlọ́run rí ni. New year new revolution! New agenda! Olówó òkìtì ti dé o. Kí ilẹ̀ wá ṣe sábùkù yẹn? Mo kúrò níbẹ̀ ni. Ṣé mo pé birthday yín ti súnmọ́? A wà á celebrate ẹ̀ ní ọ̀nà tí ò ṣẹlẹ̀ rí wọ́n ní tàn. Every thriller sẹ́sì màmá ti dẹ́rẹ́dẹ́. Àlóyìn lòun kọrin tún ti dé o. Ìlú ta ò mọ̀ báwọn mọ́ bá débẹ̀. Ìlú ta ò mọ̀ joyè wọn mọ̀ yé débẹ̀. Èmi ò délẹ̀ yírí o, wọ́n mú mi débẹ̀ o. Let me officially welcome you to Owo's Empire. I am in charge of this place. Kí ó dénà kó jẹ́ pé kí ònìyàn bá rán oníṣẹ́ ọmọ ajẹ́ tara rẹ̀ náà. Bẹ́ẹ̀ni, kò yẹ kí pọ̀fẹ́sọ̀ mọ̀ sọ pé táyọ̀ báyìí ní káwọn lè tún sáìdẹ̀ jù. Bí ẹ bá ṣọ́ra ní, màá kí irin láti bí dé ọ̀run ni. Olúwa mi gẹ́tí máa lò lè mú. In fact, lọ ẹlẹ́ kò sẹ́nu báyìí. They want to see me. Ó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ rẹ̀. Màá dẹ́ gbàdúrà èmi náà. Mo ṣe máa wòye tẹ́lẹ̀, mo máa ń ga ọ̀n báyìí, mo máa ń wòye ọkùnrin. Òkè náà mo sì wà. Ẹ̀yin jẹ́ pé tí bá wòye sẹ́yìn dàbí ìrànlẹ́ lẹ́yìn, ẹ ti tẹ́.